tí ẹ mọ̀ wípé Babájídé Sanwó-Olú kọ́ ló wọbẹ̀ ẹ dẹ̀ gbà ẹ dẹ̀ bímọ. Ó wá yà mí lẹ́nu fún Yorùbá Nation now. Mo dẹ̀ pariwo títí mo ní ẹ má jẹ́ kán dojú yín kọ Yíbò, ẹ má jẹ́ kí wọ́n fi yín gbára yín. Mo mà kígbe títí ẹ mà mú Tẹ́ní ọmọ ológo lọ́tàá, ẹ mà mú mi lọ́tàá torí wọn lẹ mọ̀ ṣe gbọ́wọ́ kan péjì mi Tẹ́ní wọn lè sọ̀rọ̀ nígbà táwọn ọmọ wọn lọ endorse Bọ́lá Ahmed Tinubu. Mo ní ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ kíkiní lè clear. Ó dákẹ́ pínpínpín gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn láyé báyìí ó dákẹ́ ni. Ẹ̀yin kan wá ń sọ fẹ́mi pé àwọn kan sọ wípé Saheed Shittu kó sọ pé kò fẹ́ sọ̀rọ̀ ni ó mà sí rí tó kọ. Ó mọ̀ Saheed Shittu is a liar. Yes, òkúrọ́ ni Saheed, blogger ni Saheed, tó bá fẹ́ sọ ló máa sọ. He's a blogger. Saheed blogger ni because of pé ọ̀kan lọmọ ń bá Sunday Igboho jà, ọ̀tá lòun àtàkan lọmọ tó dẹ̀ ti jọ sọrí láìmọye ìgbà. Kó bá jẹ́ pé wọ́n ní common sense thinking faculty ẹ̀ tí ò lò, ó yẹ kó mọ̀ pé Saheed mọ̀ọ́mọ̀ tú àṣírí kan bẹ̀ yẹn. Gbogbo tó ń defend tẹ́ ń bá wọn play padà rí ẹni bá ní Chief Sunday Igboho níwọ̀ tó ń sọ̀rọ̀ Sunday Igboho lẹ́yìn ìwọ wá ló ń bọ́ta torí pé kán lè fi wù ẹ́ fi ń kérò lẹ́yìn tẹ́ ẹ̀ máa ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn. Ṣé wọ́n gangan ò kì í sọ̀rọ̀ Sunday Igboho lẹ́yìn? Ò ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn, ò nífẹ̀ẹ́ fọmọ tó bí búra pé ò nífẹ̀ẹ́ Sunday Igboho kò kì í sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn. Búra pé bó o ṣe ń sọ lórí social media nípa Sunday Igboho bẹ́ẹ̀ ló ṣe ń sọ ní ìkọ̀kọ̀ bó o sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn rí, bó o tiẹ̀ sọ ìbàjẹ́ ẹ̀ rí, bó o sọ mistake ẹ̀ rí. Ẹ lè ṣe because tó bá àwọn ọ̀dẹ̀ làwọn tó ń follow yín kán lè wò yín, ṣé kán lè gbọ́ yín, sẹ́yìn ènìyàn fi ń sọ̀rọ̀ ni. Ṣùgbọ́n kàkà tó yẹ kẹ́ ẹ fi ronú. Tẹ́ o bá gbọ́ mo sọ nínú ọ̀rọ̀ mi, mo ní I can never and I will never fight for Sunday Igboho again in my life because he's a liar. Yes, I'm still repeating it. Òpùrọ́ ni Igboho. Kò dẹ̀ kéé gbìjà and he's a pretender. Yes, I'm still saying it. If you want to die, go and hug transformer. Kò ṣe gbèjà. Ká ní Igboho ṣe gbèjà, mo ti jà fún. Mo jà fún Igboho. Mo gbójú bí. Ṣé ìbá Gani ṣẹ̀mí ni? Ààrẹ Gani ò ṣẹ̀mí. Mo ti torí Sunday Igboho ní ìbá Gani fi sọ mí dọmọ tí ò dá. Ṣé mo mọ Sunday Igboho rí? Ṣé mo rí? Ṣé mo rí bá Gani rí? Rí bá Gani rí. Bọ̀ torí pé nígbà náà ńgbà tó jáde tí bá Gani ò jáde tí gbogbo rẹ̀ ṣẹlẹ̀, ó mú mi yọnu ṣọ̀nà bí ẹnu ògbín, mo yọnu bí ẹnu bí ẹnu alákàn, mo yọ sí. Àìmọye àwọn ọba mi tó yẹ àìmọye àwọn míì tó bá ti bú Igboho báyìí á ti jáde máa fún wọn. Gbà tí mo wá ro common sense mi ní gbọ́rọ̀ Jambele pé tí mo gbọ́ tí Igboho sọ nípa Jambele, tí mo gbọ́ nǹkan tí Igboho tún sọ nígbà tí wọ́n gbé àwọn ọmọ lọ sí Ìbàdàn police station, tí Igboho tún pe Jambele tó tún lọ́tọ̀ọ̀tọ̀ ni tó tún sọ fún. Mo wá láwọn eléyìí wọn dẹ̀ mọ̀ báyìí pé Igboho ti sọ nǹkan mi lẹ́yìn o. Mo lọ́lọ́run mo mà dúpẹ́ o. Àtìgbà yẹn mo ti ní mi ní gbèjà rẹ̀ mọ́. Bọ̀ tó bá jẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá ẹ̀ kán bá fẹ́ di lọ́wọ́ mi ní gbà tó bá jẹ́ kó fẹ́ ṣe. Bọ̀ pé kán bá ń bú bì kan mi ní gbà àfi tí ó bá jáde clear ara rẹ̀. Tó bá ti clear ara rẹ̀, tán bá fẹ̀sùn kàn, tó bá clear ara rẹ̀ fine. Bọ̀ tí kò bá clear ara rẹ̀ mi ní dá sí. Mo pariwo títí nígbà tán lọ ṣe jáde ọkùnrin kó o sọ̀rọ̀. Ọba flag ni màá sọ tẹnu mi. Gbogbo ẹni tó bá ń report ni máa ṣòfò ọmọ. Gbogbo òdálé yín ló máa di koro. Gbogbo nǹkan ẹ bá ń ṣe láyé ló máa di ìbàjẹ́. Gbogbo ẹnikẹ́ni tó wà lábẹ́ ètò mi tó ń report ẹ̀ tó bá bí gbọmọ láyé òun ni ó máa fọwọ́ rẹ̀ gbé wọn sí. Gbogbo ìdáwọ́lé láyé ló máa mú ìkorò dáná máa fọwọ́ ọ̀korò bá ní lálùyọ́ tọmọtọmọ. Gbogbo yín ni mo sọ. Bẹ́ẹ̀ ni mo sọ àdàbí tí n bá parọ́ mọ́. Yes. Ṣé mi ò sọ fún yín pé kí Igboho jáde? Ìyá onítìrí bọ́ta ó fẹ̀sùn ńlá kan Igboho lórí owó. Lórí gbogbo pé ó mọ̀ nípa rally nípa declaration. Ẹni kó mọ́ sọ̀rọ̀ ó dákẹ́ bọ̀bí tán bá ti fi ẹ̀sùn kan á jáde. Wọ́n fẹ̀sùn ńlá kan bíi 9 Igboho orí kankan sọ ńbẹ̀ ó dákẹ́. Ó wá ń dẹ ẹ̀yin màálù síta ẹ̀yin lẹ̀ wọ́n lọ jà jẹ́ kó fẹnu ara rẹ̀ sọ̀rọ̀. Kí wá ní different nínú Buhari àti Sunday? Kí ní ìyàtọ̀ láàrin àwọn méjèèjì? Ṣé bí torí pé wọ́n ń pa yín Buhari ò sọ̀rọ̀ lẹ fi ń pè ní ghost, lẹ fi sọ pé kò dáa, lẹ fi ń sọ oríṣiríṣi sí. Tinubu torí pé ń pa ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá lẹ fi yarí bẹ́ẹ̀ ní fọ́ọ̀tì fún bí Tinubu dẹ̀ fọ́ọ̀tì fún. Ẹni Tinubu ò sọ nípa bọ́n ṣe ń pa yín nílẹ̀ Yorùbá.
ìgbà tí wọ́n pa ọmọ bàbá Fáṣọ̀rántí ẹni Tinubu ní pé where is the cow pé Fúlàní kọ́ ìgbà tó padà wá rí pé Fúlàní ni bó yẹ kí Tinubu jáde kó sọ̀rọ̀ Tinubu ò sọ̀rọ̀ lẹ fi kórìíra ẹ̀ láwọn ọ̀nà ibì kan kí wá ní ìyàtọ̀ náà gbowó àti wọn òun náà sọ̀rọ̀ òun náà pín kò wí nǹkan kan kò sọ ó dákẹ́ pa síbẹ̀ títí láti ìgbà yẹn láti November 20 kódà tó di 20 tí ìyá Onítìrí ló ń declare rí tọ́píìkì good topic rí good topic rí good topic rí ṣe nínú Yorùbá nation rí good topic kàn ìdá ariwo Onítìrí ni lójoojúmọ́ wá rí gbogbo torí pé tí mo dẹ̀ pariwo mo ní ti election ti tó mo lẹ́rìí ọ̀pọ̀lọpọ̀ máa ya lọ mo ní ọ̀pọ̀lọpọ̀ máa rí pé wọn ní lọ straight mọ́ mo sọ meeting wọn tí wọ́n ṣe ní November meeting tí wọ́n ṣe ní November 21 November tán ṣe ní November 21 tí wọ́n ṣe nínú meeting ìbànújẹ́ wọn bọ́n ṣe ń gbá káàntì alákáǹtì wálẹ̀ ẹni bá ti gbé Onítìrí wọn á gbé wálẹ̀ ni tóògùn ni ibẹ̀ mo ti mọ̀ pé ó sì nǹkan kan tó jọ mọ́ Yorùbá nation therefore Tinubu I warned you guys bọ́ tẹ bẹ̀rẹ̀ sí ní attack me left and right ṣé mi ò wá win yín lẹ́nu mo gbogbo tán ṣe yìí mo ti sọ fún yín mo ní distraction náà máa ṣe fún yín they are making money they are using Yoruba to make money because wọ́n mọ̀ pé tí Tinubu bá wáyé wọ́n mọ̀ pé ogun tún máa ṣẹlẹ̀ wọ́n máa bàyẹ̀ sínú tún máa pààyàn ibẹ̀ ni wọ́n tún máa ṣe dáwó Fúlàní o wọ́n wá máa Fúlàní fẹ́ gbalẹ̀ yín o wọ́n tún wá máa pariwo pé dáwó that is what they need mo pariwo fún yín tó wọ́n náà fẹ̀sùn kàn wọ́n kò jáde àwọn ọmọ rẹ̀ nínú ilé ẹ̀ ó tún lọ láwọn ọmọ tó pé ìgbà tí wọ́n kó wọn nínú ilé wọn ní July 1st wọ́n wà lára àwọn tí kó lọ s'Àbújá tí ẹ̀yin Yorùbá dá owó fún tẹ́ sun ẹkún fún tó mi ojú yín báyìí tó jáde fún tí mi yín ṣàìsàn nítorí àwọn omíyalé àǹkọ àwọn emir àwọn ò ṣe Yorùbá nation bọ̀tara àwọn ọmọ inú ilé ẹ̀ ni tí wọ́n kó ó ní iye owó tẹ́ dá fún wọn èmi fúnra mi each person wọn lẹ́yìn gbogbo owó tí mo dá mo tún fún wọn ní 100,000 through Sami nìyẹn dò ó ló fún mi 1.5 million tó ní kàn fi gbà wọ́n pàtàdé tó ti dáwọn Yorùbá ti dá àpapọ̀ ìwà rẹ̀ pélé wọn lọ́wọ́ ni yàtọ̀ fowó ara tèmi tí mo tún ná wá ara wọn ọmọ yẹn tó lọ endorse wọn ọ̀gá wọn dẹ̀ ló ń ṣe Yorùbá nation dẹ̀rọ common sense yín mo ní Sunday àti MC Olúọmọ ń sọ̀rọ̀ ẹ má bu MC Olúọmọ tó bá ti dé nítorí Sunday Igboho ẹ má bu tó bá dé lórí Yorùbá nation ló sọ̀rọ̀ yín sí let's call a spade èmi ò rí bí tí MC Olúọmọ ti sọ pé Yorùbá tó ti bú tó jáde fúnra rẹ̀ bú Yorùbá nation àwọn ọmọ rẹ̀ ló ń jáde èmi ò ní kúrò torí tèmi ń bá san MC Olúọmọ jà sí ni lórí ọ̀rọ̀ bí Èkó ṣe ń ṣe bí àwọn agbèrò ṣe ń threaten àwọn èèyàn bí wọ́n ṣe ń fìyà jẹ àwọn ọlọ́jà bí wọ́n ṣe ń gbowó tí ò yẹ kó gbà lèmi ń bá san MC Olúọmọ jà fún kì í ṣe nítorí ọ̀rọ̀ Yorùbá nation because gbogbo akọ́lá máa ṣe Yorùbá nation yes gbogbo akọ́lá máa ṣe Yorùbá nation not every one of us so ibi tó ń belong sí ibi tó ti ń jẹ ni mi lè ní kí ìjẹ rẹ̀ kó dí láíláí ṣùgbọ́n kó ṣe tó tọ́ lèmi ń bá jà fún mi ò bá MC Olúọmọ jà nítorí Sunday Igboho torí mo ní wọ́n ń sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀yin sọ fún mi pé irọ́ ni mo ní wọ́n ń sọ̀rọ̀ mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn nígbà tí màámi kó tó di pé mo bọ́ ọ̀tá rárá sọ ọ̀rọ̀ nípa Ìgbòho nínú tí ń bí mi sí ìgbà yẹn lẹ́rìn mi pé mò ń change lẹ́wọ̀n pé kírédé mi ò fight mo báwo mo ṣe máa fight fún tẹ́ ń bú mi ká màmá mi kan pè mí pé ó dà pé bí mo ṣe ń ṣe yẹn tó jẹ́ pé àwọn èèyàn bá sọ̀rọ̀ nípa Sunday Igboho lórí page mi màá ní kán má sọ̀rọ̀ ó dàbí pé mo antagonize ẹ̀ mo wá pe màmá yẹn mo ní ẹ lọ máa gbàdúrà mo ní ẹ má ṣàdúrà fún Sunday Igboho mọ́ ẹ má ṣàdúrà fún èmi mọ́ ẹ má ṣàdúrà fún ẹnì kankan nínú Yorùbá nation mọ́ àdúrà yín ni pé tó bá jẹ́ Sunday Igboho ló ń da ọkọ̀ Yorùbá ẹrú káṣírí rẹ̀ tú tó bá jẹ́ Bánjí Akíntóyè ló ń da ọkọ̀ Yorùbá ẹrú káṣírí rẹ̀ tú ẹ má wo pé ọkùnrin yẹn ti sọ́fà mo ní màámi mo lẹ́ni tẹ́ ló sọ́fà mo náà ti ń tó fi sọ́fà tẹ́ ẹ sọ pé ó sọ́fà yẹn ilé ẹ̀ tí wọ́n bàjẹ́ wọ́n ti bá a tún ṣe yes ilé tẹ̀yìn sọ yẹn èèyàn kan ti gbé gbogbo bùkátà lé yẹn wọ́n ti tún ṣe so ńgbà tí mo dẹ̀ mọ̀ pọ́n ti tún ṣe
mọ́tò tó bàjẹ́ wọ́n ti tún ṣe ẹni yẹn dẹ̀ tún support ẹ̀ back to back níbi tó wà mo ní sọ kí wá ni mo fẹ́ máa stress fún the only suffer tó ń suffer ni pé kò lè rí bí move and then bàbá rẹ̀ Akíntóyè dẹ̀ tí ló lè move ó lè lọ sí anywhere which I know pé gbogbo tó wà ń bẹ irọ́ ni kò sí nǹkan kan tán move ṣùgbọ́n èmi náà fi wọ́n lẹ̀ tán máa jọ tanra wọn so tẹ̀bẹ́ mi bọ́ tàn bí nígbà tí wọ́n release ẹ̀ mo ní negotiation lọ́rọ̀ yín bá dé wọ́n ní shut up ẹ dọwọ́ bọ page mi pa tọ́lẹ́rì burúkú ni ọ̀dàlẹ̀ ọmọ èmi gbójú yín lọ torí mo rí ìtajù yín lọ sórí bí mo ṣe jẹ́ illiterate láàrin yín yẹn ọpọlọ yín yòrò kò sí kankan nu yín tó mọ̀wé tó mọ̀ kankan torí ẹ̀ máa ń fẹ́ ṣe sí àárí mi tí n bá gbà wọn àṣírí ọwọ́ mi jáde ìmí wọn wá sọ wọn ló kò pa ni ṣùgbọ́n ìgbà míì wà tẹ́mi máa ń ṣe pé kí nǹkan má bàjẹ́ tí mo fi ń dẹ̀ tí mo fi màmá dẹ̀ tí màmá dẹ̀ nǹkan mo pariwo mo níwọ̀n tí release ẹ̀ kẹ́ ẹ lè mọ tẹ́ ṣe ń gbà náà ẹ ní kí n shut up wọ́n ti bàbá yín tún jáde yẹn Akíntóyè ẹ má dá wọn mọ̀ kan lóhùn wọ́n ti free ọmọ mi ó ti lè lọ anywhere kí ló yẹ tí Sunday Igboho kúrò látijọ́ yìí èmi lọmọ kan tí Akíntóyè ń bá wí lọmọ kan èmi lọmọ ọmọ kan ni mí torí mi tiẹ̀ pé méjì bẹ́ẹ̀ ni mi pé méjì ọmọ ẹyọ kan péré ni mí tó dẹ̀ ọba ń gbọ́ ọmọ kan bíi 1 million ni mí ọmọ kan bíi 1 million 1 woman battalion tó pọ̀ ju Akíntóyè lọ ọmọ mi mo pọ̀ ju bàbá yín lọ yes 1 woman battalion ni mí mo pọ̀ lọ́wọ́ kan mo pariwo ń dọ́nà ẹni ìṣọ̀tọ̀ gbogbo ọ̀rọ̀ mi tí mo sọ pátákó ìwo ni ò wá sí ìmúṣẹ nú ẹ̀ mo ti mọ̀ pé bí ó pa yín ni mo fi ń pariwo ní March 7 bàbá ẹ dáko ẹ ṣe farm ẹ ṣe oúnjẹ so that tí àwọn kìíní bá bẹ̀rẹ̀ àwọn oúnjẹ yẹn lẹ máa fún àwọn èèyàn wọn dáhùn torí pé wọ́n fi Yorùbá gbá game wọ́n ti mọ tán ṣe Tinubu náà wà fún òṣèlú bó ṣe ń gbowó lọ́wọ́ Tinubu náà ń gbà lọ́wọ́ Àtíkù náà ń gbà lọ́wọ́ Òbí wọ́n ṣe pé bàbá Adébánjọ ni wọ́n lọ gbowó lọ́wọ́ Adébánjọ bẹ́ẹ̀ ni wọ́n pè tàdọ̀ àwọn Àtíkù wọ́n ń gbà lọ́wọ́ PDP wọ́n ń gbà lọ́wọ́ APC wọ́n ń gbà lọ́wọ́ Akọ́ọ̀dù wọ́n wá ń fi Yorùbá nation ṣe pro wọ́n fi ń gbá géèmù wọ́n fi ń gbowó lọ́wọ́ politics wọ́n wá máa purọ́ tí n bá gbowó lọ́wọ́ federal government lórí irọ́ sọ pé individual not individual ní kẹ́ ẹ dákọ̀ gbogbo yín yẹn àtẹ̀yìn tẹ́ ẹ wà lórí social media yẹn tán sponsor yín tẹ̀yìn gangan àfi tẹ́ ẹ bá mọ̀ọ́tọ́ gbogbo yín lẹ mọ̀ọ́tọ́ wípé Yorùbá nation kò sí nǹkan kan bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn yẹn kò sí nǹkan kan irọ́ náà wà ṣe bẹ́ẹ̀ yín wà nù meeting ẹ̀yin náà róòtọ́ ṣùgbọ́n àti sọ òtítọ́ yẹn problem ni tẹ́ bá wá rẹ́ni tó sọ òtítọ́ ẹ wà mẹ́ni yẹn lọ́tà ẹ lọ dalẹ̀ ni mo sọ fún yín nígbà náà lọ́hùn sí bẹ́ẹ̀ gbọ́ mi mo ní ẹ má gbèjà Ìgbòho MC tẹ̀ ń bú yìí wọ́n ń sọ̀rọ̀ o níjọ́ tí mo padà gẹ́ẹ̀tì pé wọ́n ń sọ̀rọ̀ omi ń jábọ́ lójú mi báyìí mo ní mo ní but wọ́n wá ń bú MC wáì tí Sunday Igboho ò lè sọ̀rọ̀ pé ẹ má bú MC mọ́ gbogbo àjọ ọwọ́ ẹjẹ́ kó ní kálukú ṣe tiẹ̀ kó tiẹ̀ fi ní ẹ má bú mọ́ ó dẹ̀ dákẹ́ pa wọ́n dẹ̀ ara ṣe MC pẹ̀lú rẹ̀ wọ́n ń gbèjà rẹ̀ ní o wọ́n dẹ̀ fi ń bú MC àwọn tó ń bú MC náà ń ṣépè fún MC torí Sunday Igboho ò dẹ̀ lè sọ fún wọn pé ẹ má bú MC mọ́ kí nìyẹn ló máa ń dùn mí mi ò kórìíra ẹ̀ I don't hate you your silence is destroyed many things ibo wa lẹ bá dé inú yín dùn ní sí pé ń tẹ́ fẹ́ ti fẹ́ ẹ fẹ́ gbé géèmù mi wọlé. má wọrí a fi ẹ́ síbi tó ń gbé ẹ bá flag ẹ̀ di 20 kẹ́ gbé gbogbo ẹ̀ kú ọ̀tọ̀ leave my page yes lọ bèrè lọ́wọ́ ẹ̀jẹ̀ pé kí ló ń ṣe lé now kí lẹ ṣe sí ẹ ṣe nǹkan kan nothing jáde sọ pé kán stop ìkan ní fókọ́sì kán má bára wọn jà mọ́ kán má búyàn torí ẹ mọ́ sọ pé kán má forúkọ ẹ búyàn mọ́ sọ pé kán má forúkọ ẹni tó bá forúkọ ẹ búyàn dá orúkọ rẹ̀ pé lágbájá má forúkọ mi búyàn mọ́ tẹ́ni ọmọ ológun mọ́ dárúkọ mi máa fi búyàn mọ́ concentrate nínú tó ń ṣe focus ó máa dákẹ́ pa ni kò ní sọ̀rọ̀ kò ní wí nǹkan kan torí pé wọ́n ń polongo orúkọ rẹ̀ yẹn borúkọ wọn bá ṣe ń polongo wọn tó kìkì wọn ṣe ń lọ yẹn lówó ṣe ń wọlé ẹ dẹ̀ mọ̀ pé ìdájọ́ Ọlọ́run ló lágbára jù ló le jù gidi gan ni I told you come out and tell them ó dákẹ́ pa síbẹ̀ wọ́n tún mẹ́sùn owó ẹ̀yin pé nígbà kan tó bẹ̀rẹ̀ sí ní ṣépè onítìrí ti kówó ní òmìnira jẹ ní sọ̀dẹ̀
I'm not for Onitiri. I'm still repeating it. But because of where I didn't support you people, that's what every something me pay me work with Onitiri. àìmọye ìgbà ni máa ń fún ìyá Onítìrí tó bá ṣe mistake èmi á sọ tèmi mo wà ní rídù yín ni ṣùgbọ́n mi ò ní disrespect ẹ̀ mi dẹ̀ ní disrespect Ìgbòho but bí mistake tó bá ṣe I will tell him but because of pé mo ń sọ fún Ìgbòho pẹ̀lú mistake ẹ̀ lẹ fi rò pé mo ń disrespect ẹ̀ ni mo fi ń rúdù sí sáwọn tó wá ń tún sọ̀rọ̀ mi nígbà náà sáwọn ò padà jáde pé òótọ́ ni mo sọ bọ́rọ̀ tí mo sọ it is true àwọn mọ̀ọ́mọ̀ ń defend Ìgbòho ni àwọn ń defend Ìgbòho ni gbogbo tí mo sọ 100% is the truth and you are attacking me ó rí ká ayé ẹ̀ ti bàjẹ́ láti ìgbà náà lọ ó lè lè mú rodina lẹ́tọ̀ọ́ ipò ti tiẹ̀ let this man come out and talk I cannot fight for you without coming out to defend yourself first how can I be defending you when you are alive you are collecting something from people money and everything calling different people why can't you come out and defend yourself so that I will be ní àwọn ọ̀rọ̀ tẹ́mi náà mú information nínú àwọn ọ̀rẹ́ láti fi defend rẹ̀ ó dákẹ́ pa síbẹ̀ ó wá gbé gbàgede rọ́ jáde ìyẹn náà bọ́ta òun náà máa padà campaign fún Sanwó-Olú ní gbàgede mà I'm highly disappointed in you bí mo ṣe like yín tó ṣe bẹ́ẹ̀ yín náà campaign fún MC fún Sanwó-Olú ẹ wá ní kò mọ̀ ń pa EndSARS lẹ́yìn tẹ́ ẹ gbà tẹ́ ẹ ti fi EndSARS ká owó lórí YouTube tẹ́ ẹ ní àwọn ọmọ náà pa ọmọ nínú EndSARS tó wá kù 9 minutes tẹ́yìn náà wá ní bẹ́ẹ̀ kọ́ mọ́ spokesman ní Ìgbòho wà ń bẹ́ẹ̀ kò lọ sọ́dọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ gbàgede lọ òun náà wá bọ́ta ó tún wá fẹ́ ṣe drama Ọlọ́run sọ fún mi pé òtítọ́ ni ìyá yẹn sọ torí pé kí ìyá lè wà torí you told me pé ó fẹ́ invite ẹ̀ ìyá ò gbé kọlù ẹ̀ ìyá ò kì í gbé kọlù anyhow tó bá gbé kọ́ yín náà nǹkan tẹ́ ẹ máa padà sọ náà lẹ òun náà lẹ sọ yẹn kì í gbé kọlù anyhow náà ni kálukú ló ní policy tiẹ̀ ló ní policy especially any blogger èèyàn ti gbọ́dọ̀ bẹ̀rù àwọn blogger mi torí ẹlòmíì wà onírọ́ ni ẹlòmíì wà olóòótọ́ dẹ ẹlòmíì á pè báyìí wọ́n á gbé yín sí recording ni wọ́n máa fọ̀rọ̀ wọ́rọ̀ lẹ́nu yín eléyìí táwọn bá sọ ẹlòmíì wọ́n á kọ́ tìbí tán ti sọ̀rọ̀ yẹn táwọn ti sọ̀rọ̀ wọ́n máa kọ́ ti ẹ̀ dànù títí ẹ̀yẹn nìkan náà máa fi ilẹ̀ ẹlẹ́ńbẹ̀ wọ́n wà ní rírẹ̀ wẹ̀ mọ́ wọ́n wá máa sọ fún torí wọ́n mọ̀ pé wòkú ní rìkọ́dù wọn wọ́n wá máa ní bẹ́ẹ̀ lórí wọ́n wá máa dapò mí sọ bẹ́ẹ̀ ẹ̀rù á máa bà wọ́n ṣùgbọ́n ẹni tó bá yẹ kán believe làwọn náà ò ní ẹni tó yẹ kán trust wọn trust ẹ ẹni tó jókòó gan ni wọ́n wà torí pé òun títí ohun rẹ̀ tutù wọn mọ̀ pé jò ló burú jù láyé ó máa tutù tó bá fara nù ẹ́ bọ̀ tó rónú ẹ̀ ó gbóná ju ejò lọ ó gbóná ju nǹkan míì lọ ṣùgbọ́n wọ́n torí pé kìnìún ó máa ń fẹjú ni wọ́n á kọ́kọ́ bẹ̀rù ẹ̀ wọ́n mọ̀ pé jò gan burú ju kìnìún lọ kìnìún sì máa ń báyàn ṣeré bẹ́ẹ̀ ni tó bá sì fa ìrù kìnìún gbà mí gan ó bá sì mọ eré bá ṣe ejò ó lè fa ìrù ejò á san ẹ̀jẹ̀ pòkò lẹ́sẹ̀kẹsẹ̀ ni bọ̀ tó bá kìnìún ṣeré tó rí péré ló ṣe kìnìún wà jó fi àgọ́ ó bá fa ìrù rẹ̀ tó dìmọ́ tó ó sì máa bẹ́ẹ̀ ṣeré tí ò bá jẹ́ pé ó ti bọ́ sí àpò bínú àbẹ́bí ń pa bí nǹkan kan ṣe o ṣùgbọ́n ejò kì í báyàn ṣeré ó lè tẹ ìrù rẹ̀ mọ́lẹ̀ lójijì wálé abú ẹ̀dẹ̀ ní hàì ó sì lè gbá ìrù kìnìún mú lójijì tó sì máa fi ẹ́ bọ̀ tó ní pé kìnìún máa ń búramúramù ẹ wàá máa sá fún ejò tó wá tutù tẹ́ ẹ rí pé gbọ́rọ̀ ní paramọ́lẹ̀ ní kò sí kankan ẹ wàá máa rò pé òun lè lóòótọ́ ẹ̀ẹ́dẹ̀ ní mọ̀ pé ẹni tó ń búramúramù yẹn gan dáa inú ẹ̀ dáa ṣùgbọ́n àwọn tó tutù yẹn gangan ní èsù láàlú ògiri òkú ẹ má bínú ẹ̀yàn ọmọ èṣù òun gangan ní àṣetánì àwọn gangan ní àṣetọ́nì ni wọ́n ń ṣe ẹni téèyàn ń jírí tán ń jí kò tẹ́ ẹ bá mọ inú wọn tí wọ́n jẹ́ náà fi ń tẹ̀lé yín ká I told you ẹ mọ̀ jáde ṣé ẹ ti wá gbọ́n tí Saidi wí torí ẹ ń send voice note yẹn kiri so ti wá tán báyìí ẹ̀yin tẹ́ ń bú bàbá Ìgbòho tí Saidi náà sọ̀rọ̀ àṣírí ni Saidi sì tún fi fáìn tù ó fẹ́ tú bọ̀ tó gbúdọ̀ defend díẹ̀ nínú ẹ̀ but ẹ̀ ní tẹ́ tí n bá gbé voice note yẹn tí n bá analyse ẹ̀ lásán ẹ kú mọ̀ pé Tenny ọmọ ológo is the king of analysis Tenny ọmọ ológo ọba ni mí yes the king of analysis èmi gangan lọba ọba ni mí gbà bẹ́ẹ̀ mo mọ bọ́n ṣe máa manipulate ọ̀rọ̀ yes tó dẹ̀ máa bọ́ sí òótọ́ tí ò bá ṣe fẹ́ yí ẹ̀ máa bẹ́ẹ̀ ṣe tó bá ṣàti dẹ́ yóò bá ní àá fi sọ wàlẹ́ ó máa yí ẹ̀ confam máa analyse ẹ̀ fún ẹ máa bẹ́ẹ̀ fọ́ wẹ́wẹ́ ẹ mọ̀ pé okay so possible kó kàn déédéé bọ́ta pé ẹ̀yin ọmọ Yorùbá nation tẹ́ ń bú Sunday Igboho ẹ má bú mọ́
àbí ẹ̀yin ọmọ Yorùbá nation kókàn ní ẹ̀yin ọmọ Yorùbá nation Sunday Igboho àti MC Olúọmọ ń sọ̀rọ̀ kódà wọ́n jọ ṣe fídíò pé really ṣé báwọn ni àṣẹ lóòótọ́ ni tẹ́ni ọmọ ológo sì sọ bẹ́ẹ̀ o ó lẹ́mc sì sọ̀rọ̀ o adé ń bú ọmọ yìí ni o bọ̀ tó kọ́kọ́ ti rọ́ síwájú ó kọ́ ọmọ fún mi ilẹ̀ ló yẹ kó kó fún àtigi ó kọ́ ọmọ fún mi wà lẹ́ Sunday Igboho tẹ́ ń wò yẹn èèyàn gidi ni ó kọ́ ọmọ fún mi ó ní kí n náà kọ́ wọn láàfáà irọ́ ọmọ tó kó fún ọ sọ́mọ títí ẹ ni ọmọ tó bí nínú ara rẹ̀ ló kó fún ẹ ṣé Germany ni wọ́n ń gbé ibi Amẹ́ríkà náà ló ń gbé ó kọ́ ọmọ pọ̀ sáwọn ọmọ rẹ̀ tó wà lamẹ́ríkà àtàwọn ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ tó wà ní Germany àti àwọn tó wà ní Canada àbí àwọn ti bí 47 àbí nǹkan tán ló wà Nàìjíríà tán bí káàkiri state kọ̀ọ̀kan ṣé òun ni wọ́n kó fún ẹ àwọn ọmọ tó ń gbé àwọn ọmọ tó ń rí tí wọ́n máa ń mú gbó tán sakiníká tó ẹ̀pù ń gbà yẹn ó bá kó fún yín kò sí nǹkan kó fáwọn àfáà kan náà ń gbà náà tàgbọ́ it doesn't mean anything because ó fẹ́ kẹ́ ẹ kọ́ wọn ní ìmọ̀ Ọlọ́run ìyẹn ò wá mí pé kẹ́ ẹ sọ pé torí ẹ̀ ṣé kó wá kó wọn kó lọ kó wọn sínú igi ni àbí tẹ̀wọ́ ó kó fún ẹ pé kó kó wọn kó kọ́ wọn ní ìrìn kó in tó dáa ní now because Muslim ní tó pọ̀ nú wọn Muslim sì ní Sunday Igboho close mọ́jú kì í ṣe pé Christian so bó bá wá kọ́ ọmọ fún yẹn does that mean kẹ́ wá nítorí pé nìyẹn ó mọ̀ pé ọdún ìkù ni because ó máa kó wọn sí ilé kéwù tiẹ̀ wọ́n lọ́mọ fún wọn lóúnjẹ díẹ̀ change tó bá fún ẹ ló máa fún ẹ ní owó tó bá fẹ́ fún ẹ fún ẹ bọ̀ sínú ilé ẹ̀ ni wọ́n gbé kílé tí ò kó sínú ilé rẹ̀ ń bàdàn kán máa gbénu ilé ẹ̀ kó fún wọn lódìdí ilé kán máa gbé bẹ́ẹ̀ ó máa kó fún ẹ kán máa gbé lọ́dún ẹ ìwọ lọ́mọ sí wàhálà orí fọ́ mi ẹ̀dọ́ ń dùn mí á kàn máa fowó díẹ̀ ràn yín lọ́wọ́ sí ní sòkò ní mínì àṣẹ kékeré so ó mọ̀ fìyẹn síwájú ó wá kalẹ̀ dídì wá tú àṣírí ìsàlẹ̀ fún yín pé MC àti Sunday Igboho ń sọ̀rọ̀ MC àti Sunday Igboho sọ ọ̀kan lọ́mọ mọ tó ń ṣẹlẹ̀ pàdé ni wọ́n jọ ń plan ẹ̀ ni so má tú sí voice note wèrè fún wa lórí social media yan Yorùbá nation rọ wọ́n ń jẹ́ kó yí ọ pé Sunday ò ṣe é gbéga ẹ̀yin tẹ́ ẹ̀ àtáàkì èèyàn because of Igboho try to stop it náà sọ fún ẹ̀yẹn má ṣe mọ́ flag ẹ̀dọ́kun la kò kàn mí máa sọ tẹnu mi àìpọ̀ máa gbogbo lẹ́nu máa wí tèmi tán yes àṣírí ló wá fi stein tún fún yín ta bọ̀tẹ́ ẹ̀gbọ́n ó wá dé ó wá dáàrin tó wá ní Chief Sunday Igboho yẹn òun àti MC sọ̀rọ̀ wọn orí fóònù kódà wọn tún ṣe fídíò kọ̀ wọn tún rẹ́rìn èmi ni MC Olúọmọ ń dúró dè pé kí n wá sílé kí n wá mú un lọ sọ́dọ̀ Sunday Igboho lẹ́ni táwa ti mọ̀ tipẹ́ táwa ti dá sí tí mo ti sọ ń bí ìgbà mo ti mọ̀ kàn jẹ́ sọ̀rọ̀ báyìí mo ní mo kákò báyìí níbi ṣíkí mami yẹn sọ ní mo ní mami ṣé tí n bá tún sọ àṣírí kan fún yín jẹ́ kí n wò bóyá mo lè rí voice note yẹn o mo fẹ́ kó gbọ́ voice note tí màá play rẹ̀ kò ní mí nì màá play fi voice note mi fúnra mi voice note yẹn màá play rẹ̀ torí màmá yẹn ń gbà yẹn màmá yẹn wọ́n ti fẹ́ ó jẹ́ màmá tó nífẹ̀ẹ́ mi púpọ̀ but inú wọn ò dùn pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ń gbà yẹn títà tẹ́ni wọ́n advice mi ní play voice note màmí bọ̀ máa play tèmi àtẹ́ni ọmọ ológo n tí ẹ̀ ń ṣe yìí ó ń dàbí ẹ̀ pé bóyá pé ẹ fi antagonize Gbbigbona ni now jẹ́ kí n wò jẹ́ kọ́kọ́ gbélé. Date yẹn is December 5 mbọ̀. Jẹ́ kí n sáré play voice note yìí fún ẹ mo fẹ́ kó gbọ́ voice note mi tí mo fi reply mom sí mi jọ yẹn mi ní play tí mom sí mi ó máa play tèmi mo sọ nínú ẹ̀ fún màmá pé sẹ́yìn mọ̀ pé MC Olúọmọ àti Sunday Igboho sọ̀rọ̀ December 5 àbí ṣe bó ẹsẹ̀ sọ jáde ni àbí ọ̀pọ̀lọpọ̀ ló takò mí nígbà náà ọ̀pọ̀lọpọ̀ ló bínú ló sọ̀rọ̀ sí mi ọ̀pọ̀lọpọ̀ ló sọ fún mi ní time yẹn pé wọ́n dàrú but tó bá jẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá mi ò kórìíra Igboho but mo máa ń fẹ́ kí Igboho kó bọ́ta kó clear rẹ̀ nínú àwọn nǹkan míì tí wọ́n bá ti ń fi allegation because ipò tí ọmọ Yorùbá fi Igboho sí ipò tó ní agbára la fi sí ipò tó nípọn ni a fi sí máa flag mi Dọ̀túnlá
títí ẹ máa bàjẹ́ ni títí yín máa bàjẹ́ gbẹ̀yìn ayé yín ò bá flag ẹ̀ di kó flag ẹ̀ kú 5 kò ní bí n bá máa sọ̀rọ̀ kí n má sọ̀rọ̀ mi mò ń sọ̀rọ̀ tèmi lọ that is your wahala. mo fẹ́ kẹ́ ẹ gbọ́ voice note yìí. Ẹ káàárọ̀ mà, mo kí yín ẹ kú iṣẹ́ àná. Mo appreciate ti ẹ sọ, but ma'am, I will not call him and I don't want to call him, I don't want to talk to him. Igboho is not the kind of person that tójú tí ẹ̀yin fi ń wo Igboho kọ́ ní Igboho jẹ́. That is why tí mo ṣe wà nínú àwẹ̀. Mo ti parí ọjọ́ 3. Mo dẹ̀ tún máa lọ sí another 7 days biribiri kí n tó lè mọ tí màá sọ lórí ọ̀rọ̀ ẹ̀. Torí ojú tí ẹ fi ń wò ní ìta ó yàtọ̀ sí ojú tí wọ́n ń ṣe ní ìkọ̀kọ̀. Tó bá jẹ́ pé torí Igboho ó ní ayé fi máa kẹ̀yìn sí mi, tí Yorùbá fi máa ní ojú, ó tẹ́ mi lọ́rùn. Kàkà bẹ́ẹ̀ màá yá ṣe òtítọ́ yẹn, màá sọ ohun tó bá wà ní ìkọ̀kọ̀ down, màá máa ṣe kó máa antagonize ẹ̀, kó máa sọ̀rọ̀ sí mi, kó máa sọ pé nǹkan sọ pé mò ń ṣe. Ebi mo ti ń gbà láti jọ ẹ̀. Yes, I don't bother about them. No problem. But tí mo mọ̀ níbẹ̀ ni pé olóòótọ́ mi kò ní kú. Ó bá jẹ́ pé lórí ọmọ Yorùbá ní gbogbo nǹkan tí mò ń ṣe yìí, ó tẹ́ mi lọ́rùn. Ẹ jẹ́ kí wọ́n máa sọ èpè tó nípọn ni màá fún wọn. Màá máa fún gbogbo ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ àdàbí tó bá pè tí Igboho ṣe nínú Yorùbá nation. Orí òtítọ́ ní Igboho wà. Ìgbà tẹ́mi náà ò tí mọ̀ àti bàbá Akíntóyè gan pẹ̀lú. Ìgbà tí mi tí mọ plan wọn ni mò ń pọ́n wọn. Ìgbà tí mo mọ plan wọn kò yẹsẹ̀. Èmi ò sí níbi tó kùkù bá wà o. Tí mo bá ń ṣe nǹkan mo mọ tí mò ń ṣe. Igboho kì í ṣe ń tẹ́lẹ̀ pé tẹ́lẹ̀ bá sọ̀rọ̀. Ó láìkì kó máa ṣe èpè ojú. Ó fẹ́ràn èpè rọ́. Kéèyàn máa ṣe èpè lérí ara rẹ̀ lórí irọ́. Tí ẹlẹ́rìí dẹ̀ tún máa tẹ́ pé wàá tún fi ẹ̀rí wọn báyà gbà láwa máa ká lólù. Nígbà tó bá wá fẹ́ ẹ̀rí wọn àwa máa ká lólù. Òun ò mọ̀. Sórí ìwọ tó bá ń rìpọ́ọ̀tì ètò mi gbogbo ọwọ́ tó fi ń rìpọ́ọ̀tì ò ní fi gba lẹ́tà ire mọ́. Ó máa fi gba lẹ́tà bànújẹ́ ni. Kò sí bẹ́ẹ̀ ṣe lè pọ̀ tó bí ọmọ inú ogún. Nínú ìran yín ẹ máa run ni. Ìyà àti ọ̀fọ̀ ló máa pa ẹ́ tilétilé. Ní sóríire àti gbogbo yín àtàwọn tẹ̀ ń jà fún. Orí yín burú bí egun tí ń léwèrè. Continue ọmọ ológun jọ ọmọ. Pé kí ló dé? Mom, tí ẹ̀yin ẹ má worry, ẹ fi wọ́n lẹ̀ mí lè. He is not the kind of person tí mo lè pè. Ojú tẹ́yìn èèyàn fi ń wò pé ó ń go through a lot. What? Kí ló ń go through? It's a plan. Gbogbo tó ṣẹlẹ̀ sí wọn is a plan. Gbogbo ẹni mo fi sọ plan ni. Plan. Tí n bá mọ̀ pé plan ni mi ní bá wọn dá sí. Plan ni. Wọ́n lọ sit down. Kọ́mọ̀ fi wá sínú òkùnkùn. It's a plan. Gbogbo tó máa ń ṣe. Okay, mo wá tún wá fẹ́ tú àṣírí kẹyọ kan péré máa. Tí n bá sọ fún mi pé Igboho àti MC Olúọmọ ń sọ̀rọ̀ nǹkan. Tí mo bá sọ pé Igboho àti MC ń sọ̀rọ̀ nǹkan. Mom, tí ẹ̀yin ẹ má worry. Mo mọ̀ pé lóòótọ́ ò ní kú sípò ká. Mi ní sọ jù bẹ́ẹ̀. Ẹ ṣé gan mo appreciate yín mà. Ẹ má worry. Ẹ má bínú. Ẹ káàárọ̀. Ẹ má bínú. So ti gbọ́ voice note yẹn kì í sáà ṣèṣìn. Kó o lè gbọ́ láti December 5 ni mo ti ṣe voice tá àti sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀. Tí nígbà ara màmá gòsì mo ní ẹ má worry. Mo tó bá jẹ́ torí Yorùbá láyé fi máa kẹ̀yìn sí mi. Tó bá jẹ́ torí Sunday Igboho láyé ṣe máa kórìíra mi kí Yorùbá lè sí ojú kán lè mọ ohun tó ṣẹlẹ̀. Mo ready láti fara gba ọfà náà. Mi máa sọ pé mo fẹ́ gbowó lé lórí. Mo ní mo ready torí àwọn èèyàn tó súnmọ́ mi gan kórìíra mi because of Igboho. Àwọn tó jẹ́ supporters mi gan bínú because kò yé wọn. Kò yé ọ̀pọ̀lọpọ̀ wọn. Wọ́n á wò mí pé kí ló ń ṣẹlẹ̀ because wọ́n mọ̀ pé mo nífẹ̀ẹ́ Igboho kú. Mo nífẹ̀ẹ́ kú nígbà tó mo ti máa ké. Bọ́ngbà mo rí gbogbo àwọn nǹkan apá mi dábọ́ dànù ni. Ṣé mo wà bí láti ba ayé ẹ̀ jẹ́ ni? Jọ tí mo bá ba ayé ẹ̀ jẹ́, tí mo bá blackmail ẹ̀, tí mo blaspheme ẹ̀, tí mo ń bully rẹ̀ lórí irọ́, jọ kí ni gain mi? Èmi iṣẹ́ yín náà tí mo máa kọ script lórí irọ́ fún yàn. Tí màá máa ba ayé ènìyàn jẹ́, I can't destroy people's life.
I can't defame people character. I would rather to tell you the truth. Ohun tó bá ṣe ni màá sọ. But ẹ̀yin ò kì í fẹ́ gbọ́. Òtítọ́ máa ń korò. Truth is bitter. Irọ́ lẹ fẹ́. Àti ìgbà yẹn mo ní ẹ lọ máa gbàdúrà. Mo ní ẹ má ṣàdúrà fún wọn mọ́. Ẹ má ṣàdúrà ẹ má ṣàdúrà mọ́. Àdúrà tẹ́ ẹ mọ̀ gbà ní pé gbogbo ẹni tó ń da Yorùbá rú. Èmi àtòsátọ́ láti sọ̀rọ̀ rí. Yes, mo mọ̀ pé mention ẹ̀ lórí show ẹ̀ ńjọ́ kan. Èmi ni Òsàtọ́lá bá wí. Nígbà òde ṣèjì kan mo ní Òsàtọ́lá gbogbo ẹbọ tẹ́ ẹ lẹ́ǹgbẹ́ mọ́ gbẹ̀bọ mọ́. Mo ní tẹ́ ẹ bá gbẹ̀bọ yẹn. Mo lọ́rọ̀ yín dàbí ọ̀rọ̀ tó jẹ́ wípé ẹlẹ́ǹgbẹ́bọ fún Yorùbá. Ẹlẹ́ǹ ṣe ètùtù kílẹ̀ Yorùbá lè nítumọ̀ kí àwọn èèyàn kó lè ní. Mo ní kò lè gbà. I told Òsàtọ́lá Adéníyì mo ní kò lè gbà. Kò lè ṣe ọ̀rọ̀ tí mo sọ gbogbo last year ni. Mo ní intention ò lè ṣiṣẹ́ kẹ́ ẹ gbẹ́bọ látòní kẹ́ ẹ gbé lọ sínú àwọsánmọ̀ kẹ́ ẹ gbé wọnúlẹ̀ kò lè gbà. Because reason ni ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ ẹni tó ń jalè ládùúgbò. Amúrọ̀bà wà nínú àdúgbò yín tó jẹ́ òun lórí olè ládùúgbò yín. Òun ló máa kó àwọn tíìmù ẹ̀wà tán ti wá fi jà yín lólè. Á jà yín lólè tán. Nígbà tí tíìmù ẹ̀ bá jà yín lólè tán ṣèkà fún yín tán pa yín lọ́mọ. Tí wọ́n pa yín tán kó lé yín lọ. Àwọn náà ni òun náà ni ó tún wá sọ́dọ̀ yín. A tún wá bá yín. Wọ́n pa yín lára nǹkan yín tó bá tà á tún mọ́wọ́ ẹ̀ wá fún yín. A ní ẹ gbà. Ó yá wọ gbà. Ọmọ yín yìí ẹ jẹ́ kí n adopt ẹ̀. Ọmọ yín ó yá òun ṣe mí ò gbà mí. Mo nígbà tẹ́ bá wá gbẹ́bọ síta tó sì jẹ́ pé mi tẹ́ ní ọmọ ológo ni mò ń dà àárín yín rú. Tẹ́ ẹ gbẹ́bọ kalẹ̀ tán. Gbogbo ẹni tó ń ṣe burúkú nínú Yorùbá yìí jẹ́ káṣírí rẹ̀ ó tú. Kẹ́bọ kó gbà, kẹ́bọ kó fín, kẹ́bọ kó lọ sódì ọ̀run. Àbí bẹ́ẹ̀ sì ń sọ kọ́ nìyẹn. Ẹbọ kó fín o, ẹbọ kó gbà, ẹbọ kó lọ sódì ọ̀run. Ṣùgbọ́n tẹ́ ní ọmọ ológo má jẹ́ kó rí bẹ́ẹ̀, jẹ́ kó rí bẹ́ẹ̀ fún. Àdúrà rẹ̀ kó gbà, jẹ́ kó ayọ̀ rẹ̀ dé. Àṣírí rẹ̀ má jẹ́ kó tú o. Gbogbo àṣírí rẹ̀ ò gbúdọ̀ tú fọ́máráyé. Gbogbo ohun tó gbobi tó àṣírí rẹ̀ bá wà jẹ́ káṣírí rẹ̀ ó máa bò. Tó dẹ̀ mọ̀ pé mi ni mò ń ṣe yín. Ẹ tún wá ṣàdúrà fún mi pé àṣírí rẹ̀ ó máa bò lẹ́mi tí mo jà yín lólè tán. Àṣírí rẹ̀ ó máa bò. Àṣírí rẹ̀ ò mí tú. Ẹni tó ta yín lọ́mọ tó jà yín lólè ó tún wá mówó wá. Ẹ tún fi tinútinú ṣàdúrà fún. Ẹ ń ṣe àdúrà fún pẹ̀lú inú. Ìmí àbọ̀ tá máa jà nítorí ẹ̀. Ìmí à máa jí lóru bọ́ sí òwò ṣàdúrà. Àdúrà yín ó gbà torí ò tí ì rẹ́dì pé kọ́lọ́run gbà ẹ̀. Ó tí ì rẹ́dì. Torí Ọlọ́run fẹ́ tú láṣìírí. Àdúrà tí wọ́n ń gbà Ọlọ́run àwa máa wọ̀ ẹ́ níran. Akúkú fi ẹlẹ̀ kò ní tí ì dá sí. That is why tán fi ń ṣèyà fún yín lọ́dọ̀ àwọn olórí yín. Torí àwọn náà ń ṣe yín. Ẹ tún wá máa lọ chọ́ọ̀chì ṣàdúrà fáwọn olórí yín. Jẹ́ kán wọlé, Olúwa jẹ́ kán wọlé, jẹ́ kí Sanwó-Olú wọlé lẹ́ni tó ń pa yín lọ́mọ. Mo ní má ṣàdúrà, mo ní ẹ má gbẹ́bọ. Tẹ́ ẹ bá ti gbẹ́bọ yín, ẹ má ṣàdúrà fún mo láti bá ń jẹ́ Akíntóyè o. Àti Sunday Igboho, ẹ má ṣàdúrà fún wọn mọ́. Ẹ má ṣàdúrà fún wọn mọ́ nídìí ẹbọ. Èpè tẹ́ ẹ bá ṣẹ́dí sí di ẹbọ, ẹ fi èpè yẹn lẹ́bẹ̀. Ẹ má ṣàdúrà fẹ́ anybody mọ́. Mo ní ẹ máa lọ lé yín. And I know pé woman yẹn máa ṣe bẹ́ẹ̀. Ó ní ìrírí mo ní ẹ má ṣàdúrà fẹ́ anybody. Mi ì sọ jù bẹ́ẹ̀ lọ. Mo ní ẹ má ṣàdúrà fẹ́ nìkankan mọ́. Mo kàn pa òwe fún wọn ni pé nígbà tẹ́ bá ń ṣàdúrà fún yàn tó ìjẹ́ pé àwọn tẹ́ ń ṣàdúrà fún gangan náà ń ṣe yín. Ẹ gbẹ́bọ lọ síta, ẹ jí lóru gbẹ́bọ lọ síta. Ẹ ń lọ gbẹ́bọ pé kẹ́bọ yín lè gbà. Tẹ́ tún wá gbẹ́bọ tá ẹ ṣépè fáwọn tó ń ṣe yín tán. Tẹ́ tún wá ṣàdúrà fún ẹbọ yín ò ní gbà náà. Ẹ kàn waste time yín lọ ni. Ẹ kúkú ṣépè yẹn kẹ́ lọ. Tó bá pàdúrà rẹ bẹ́sẹ̀ ṣàdúrà ẹ má wulẹ̀ ṣépè sí. Èmi wá bẹ̀rẹ̀ àwẹ̀ 21 days. Mo gba bíríbírí ọjọ́ 7 àkọ́kọ́. Mo fọ bíríbírí ọjọ́ 3 lé lórí because of Yorubanation now. Do you think I'm joking? Èmi ò ṣe fíìmù bí ẹ̀yin lè rí mi bí ẹni tó ń joke. I'm not joking. And I'm not here for money or for anything. Okay? Kí ilẹ̀ yín kẹ́ nísinmi torí tẹ́ bá nísinmi mi gan nísinmi. Mo mọ bùkátà tó wà lọ́rùn mi bí mo ṣe jọ́ ọmọ kékeré. Mo mọ àwọn tó ń pè mí fún ìrànlọ́wọ́ owó ní mo ṣe jọ́ ọmọ kékeré tó yìí. So ọrùn tèmi náà fúyẹ́ tó jẹ́ pé tí orílẹ̀-èdè yẹn bá nítumọ̀, tí Yorùbá bá dá wà ní òmìnira rẹ̀, a mọ̀ pé kò sí kó mọ̀ ṣe kó sì máa kánlẹ̀ bọ̀tá nísinmi díẹ̀. Kódà kó jẹ́ pé tí wọ́n bá ṣe iná tí iná bá wà lásán bó ṣe kéèyàn wá ṣọ́ọ̀bù fún ó yá ìwọ gba ṣọ́ọ̀bù ó yá lọ ra fíríjì. Kódà kó ṣe seconded fíríjì ní Tòkunbọ̀ lèèyàn fi síbẹ̀ ó yá gba owó díẹ̀ kó àwọn àtẹ síbẹ̀ máa ta pure water àti mínírààsì á sì máa rówó mú wọlé lójúmọ́.
ẹn tẹ́ bá fún lówó sì máa rówó mú wọlé kódà kó 100,000 lẹ́mọ̀ ìlú náà ta fíríjì ẹ máa rí tòkun bọ̀ kẹ́ẹ̀kan kátẹ́ díẹ̀ síbẹ̀ ìgbà tó bá máa ṣe wàá máa fi dé wàá sì rówó mú wọlé ṣùgbọ́n nígbà tí ò sí iná ńkọ́ ìyà ń jẹ àwọn èèyàn ní ìgboro ẹn tẹ́ bá ra ẹ̀rọ ata fún tó bá ń fi iná lọ ata tó tún ra elépo lọ́tọ̀ bóyá ọjọ́ tí wọ́n bá múná lọ bẹ̀rẹ̀ kàṣẹ́ tí iná bá wà fúlì tí wọ́n bá múná lọ ẹ̀rọ ata oníná ló máa lò bó ṣe ń lọ ti èlùbọ́ ló máa lọ tògì owó mọ wọlé tó dẹ̀ra ń tà tẹ́lẹ́gbẹ́ kan sówó ò ní wọlé fún àbẹ́ni tó ń ṣe wẹ́dẹ̀ ò ní rí níṣẹ́ àbẹ́ni tó ń ṣe kọ̀ǹpútà ilé tó bá lọ fún kọ̀ǹpútà tó jẹ́ pé iná ló máa fi tẹ̀wé ṣé kò ní rí táípẹ́rẹ́tà gan ò jẹun àwọn bábí sàlù tó bá lọ́mọ ọkùnrin ó yá lọ kọ́ṣẹ́ bábí bábà bó kọ́lé bábà tán bó bá ṣe kílíbà mẹ́ta lọ rówó rà tó ṣe so glass síbẹ̀ tó gbàgà kan síbẹ̀ òun náà rè èèyàn méjì mẹ́ta lójúmọ́ bó ṣèyàn kan lójúmọ́ bó sì máa rí bó sì ṣe táwọn kírìmù kankan lò náà máa kó síwájú fún táwọn ọkùnrin kó ṣe ṣèfù yóò rí nǹkan kan tà ń bẹ̀ lójúmọ́ àbí wọ́n tó ń ṣe yá dírẹ́sà ni tó fún bó ṣe wo dírẹ́yà kankan àti kọ́ǹpù ó sì rí iṣẹ́ ṣe yóò ṣe nǹkan kan lójúmọ́ bùkátà rẹ̀ á sì dínkù díẹ̀ bọ̀ kò sí iná gangan dáa jù ní mọ́lẹ̀ àwa pariwo ilé ẹni bẹ́ẹ̀ kọ́ ṣé Saheed ò wá sọ ó lé MC àti Saheed ń sọ̀rọ̀ Saheed àbí MC àti Ìgbòho ń sọ̀rọ̀ mo jẹ́ yìí sọ̀rọ̀ lè rí ọ̀rọ̀ yẹn pé Ìgbòho ò dẹ̀ sọ̀rọ̀ MC àti Sunday Ìgbòho ń sọ̀rọ̀ ẹ̀dẹ̀ dákẹ́ ìgbà tí Sunday arọ́ jáde tó ní Ìgbòho ṣe báyìí ó ṣe báyìí ẹ bọ́ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣépè fún ẹ̀ ń bu mo ní gbogbo táwọn yìí sọ jẹ́ kí Ìgbòho wá clear ara rẹ̀ ṣé Saheed Shittu náà tó ń kúrò pó tó ń bẹ́ MC sọ̀rọ̀ ẹ wá fi ń ṣe gbòólé ẹ mú pọ́ìntì yẹn láàrin ẹ̀ wípé Sunday Igboho àti MC sọ̀rọ̀ kí ló fa kí ni tó pa wọ́n pọ̀ agbèrò làwọn méjèèjì náà kò sí nǹkan tó lẹ́nu ẹ̀ but political APC political tọ́gì ni MC politics Igboho dẹ̀ ti ṣe political tọ́gì sí ẹ̀ ó dẹ̀ lóun ò ṣe mọ́ lòun ti join Yorùbá nation yín then kí wàá ló papọ̀ pẹ̀lú ọ̀rọ̀ àwọn tó ń ṣe wọ́n Nàìjíríà lóòótọ́ wọn lè sọ̀tá but wọn lè sọ̀tá torí kò possible kan sọ̀tá wọn ń sọ̀tá but ó rí i pé wọ́n ń bá a jà wọ́n ń ṣépè fún MC because of him wọ́n ń bú MC because of him they are mention MC name Igboho name when they are abusing MC why can't he come out and mention that person don't bully MC because of me again leave MC alone he keep quiet. He still kept quiet and this thing destroys Yoruba nation because àwọn MC ò ní gbà àwọn ọmọ tiẹ̀ náà ò ní gbà wọ́n máa dantẹ́ ìṣerú ṣé bẹ́ẹ̀ ni mò ń sọ̀rọ̀ ẹ̀yin ò ṣe sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ yẹn ẹ wá ń ṣe voice note ti wèrè kiri ẹ̀ ń sẹ́ndì ẹ̀ka Saheed Shittu ó ti sọ báyìí ẹ̀ mọ̀ pàṣírí ni Saheed Shittu tú fún yín pé Sunday Igboho àti MC sọ̀rọ̀ àgbà táwọn ọmọ rẹ̀ dẹ̀ lọ endorse àwọn MC Olúọmọ team ẹ̀dẹ̀ tún ní rọ́nà pa pé Sunday ó mọ̀ ń pa rẹ̀ ó mọ̀ ń pa rẹ̀ kú ni ó fẹ́ mọ̀ ń pa rẹ̀ kú ni ó fẹ́ mọ̀ ń pa ẹ̀ kú ni èmi sì dò lórí ẹ̀ ó dìjọ́ ọba bọ́ta bó tẹ̀ ti léètì àtúwá wí tán ìyẹn náà tún wá lọ bẹ́ẹ̀ ìgbà tó wá kù 9 minutes ẹ bá flag mi kù 14 gbogbo ẹni tó flag mi máa sí òfò wo wèrè wọ́n flag mi kù 14 ó dùn yín ọ̀rọ̀ mi dùn yín ó dùn yín ọ̀rọ̀ mi já wọn jẹ ó já wọn wèrè jẹ now nígbà tí election wá kù 9 minutes ẹ ń pariwo pé Yíbò ló fẹ́ gba Èkó Yíbò fẹ́ gba Èkó abẹ́ ẹ ti gbàgbé ni Fúlàní lẹ ń pariwo kó fẹ́ gba ìlú mọ́ yín lọ́wọ́ ẹ wá ń sọ pé Yíbò ti gba gbogbo àwọn ibì kan Yíbò tó jẹ́ wípé mọ̀dàrú ni wọ́n lọ bá wọn láńlọ́ọ̀dù wọ́n á sọ fáwọn láńlọ́ọ̀dù pé kí wọ́n kó pé ó yá mo lọ́mọ mo ní Chinedu kan tí mo fẹ́ mú wá láti ìlú mi láti Abia wá sí Èkó kó lé ọmọ inú ilé ẹ̀ kú ò rí pópò ònú nìwọ tó ń sọ̀rọ̀ àti láńlọ́ọ̀dù tá lò pò nínú ẹ̀yin méjèèjì àbó ò rí pọ́rọ̀ yín rùn létí yín Yíbò lẹ́kọ̀ọ́ a lọ rè bá láńlọ́ọ̀dù nínú ilé a wá máa sọ fún láńlọ́ọ̀dù pé kó lé ọmọ Yorùbá tó wà nínú ilé rẹ̀ kúrò òun lọ́mọ Yíbò tí òun mú bọ̀ wá sínú ilé rẹ̀ òun lọ́mọ Yíbò tó ń mú bọ̀ wá kó lé kúrò sórí pé wọ́n ló gọ̀jù sórí wọ́n tó ń flag ètò mi
gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń fi ètò mi sùn ẹ máa rí ìjàkulẹ̀ láyé gbogbo yín pátá ẹ flag mi kù 14 yín sọ̀rọ̀ ìwọ flag mi kù 14 lórí Tenny Ọmọlógo TV lórí Tenny Ọmọlógo Empress ẹ flag ẹ kù 13 lórí Tenny Ọmọlógo OTV ẹ flag ẹ kù 3 yín sọ̀rọ̀ fún ipò má gbogbo mi lẹ́nu ó yẹ kí ẹ ti mọ̀ pé mi ò gbádùn débẹ̀ oyin ní dákẹ́ yín sọ̀rọ̀ kò lè go stop wí tèmi tán wí tèmi tán bẹ́ẹ̀ ni ìmọ̀ wí nítorí pé kán mọ̀ wí ni ìmọ̀ wí ọ̀nà òkì dí mọ́tò ìnà òkì lè dí mẹ́mi ọba ẹ flag ẹ̀kú bọ́bá ẹ bá ti kúrò ní 14 yẹn flag ẹ̀kú 5 now wọ́n bá ti flag ẹ̀kú bọ́ sórí péjì mi péjì pọ̀ 30 lọ rè wò mí mo wà káàkiri ni orí yín burú bí egun tí lè gbó mo wo kọ́mẹ́ǹtì ni o. Oh, you can send me the link. Okay, Tọ́pẹ́. Ẹ bá ti kọ́mẹ́ǹtì lórí Tenny Ọmọlógo TV. Ó bá kọ́mẹ́ǹtì lórí Tenny Ọmọlógo TV. Okay, ó yẹ kí n rí kọ́mẹ́ǹtì àpáàtì Tenny Ọmọlógo TV pẹ̀lú. Ẹ kojú gbogbo ẹ̀ ni mo fi jáde. Mo rí. Kéèyàn máa stream lórí péjì mélòó ni? 1 2 3 4 5 6 7 péjì méje kó stream jáde ẹ mọ iye owó tí mò ń lò orí yín dàrú orí ń bẹnu ẹ̀jẹ̀ yín o orí inú ẹ̀jẹ̀ yín pọ̀ gan ó ń dùn wọn ó ń já wọn jẹ ó ń já wọn lára ó ń já wọn jẹ ó ń já wọn jẹ ó ń já wọn jẹ ó ń bù wọn jẹ ó bù àwọn wèrè jẹ. Now gbogbo irú àwọn nǹkan wọ̀nyí kò sọ̀rọ̀ lé lórí ó dákẹ́ pinpin síbẹ̀ ni ó ṣe bí ẹni tí ò gbọ́ ó ṣe bí ẹni tí ò rí wọn àmọ́ rí ìbá gbogbo nǹkan yẹn ń dàrú ànádẹ́ ẹ̀sùn bíi mélòó nù ó dákẹ́ báwọn èèyàn bá ń jà tíjà ń ṣẹlẹ̀ táwọn èèyàn ń bára wọn jà tí wọ́n ń dojú ìjà kọra wọn tá a bá sọ fún wọn wípé kó bọ́ta kó parí ìjà yẹn ayé respect ẹ ju gbogbo ilé lọ kò ní dáhùn á dákẹ́ pa síbẹ̀ ni gbogbo nǹkan yẹn ń dàrú ó wá di yíbò fẹ́ gbà lẹ́yìn táwọn olórí yín kọ́ lọ́dẹ̀ ṣé yíbò lọ̀pọ̀nú àbẹ́yìn ọmọ Yorùbá tẹ́ ẹ mú orí ilẹ̀ bàbá yín tẹ́ ń tà fún yíbò tó ń lé ọmọ ìyá ẹ̀ kúrò nínú ilé tó ń gbé yíbò síbẹ̀ tó lé ọmọ ìyá ẹ̀ kúrò nílé torí pé yíbò gbowó gidi wá tó lè kúrò nílé tó gba yíbò síbẹ̀ ẹ wá ní yíbò ló ní Alábà yíbò ló ní Ọbalẹ́ndé yíbò ló ní kinní kan kí ló dé tí Yorùbá ò ní kí ló dé tí Yorùbá ò ní ẹ wá gbogbo fíjìsì gbogbo Lẹ́kì yíbò náà ló ralẹ̀ síbẹ̀ yẹn kò yẹ kán ralẹ̀ nílùú òyìnbó gọ́ọ̀mẹ̀ntì ló máa ń kọ́ ilé gọ́ọ̀mẹ̀ntì máa kọ́ ilé yẹn lọ sí gbogbo Lẹ́kì gbogbo ilé yẹn wọ́n máa kọ́rù àwọn lébẹ̀ yẹn gọ́ọ̀mẹ̀ntì ni wọ́n máa kọ́ ọwọ́ gọ́ọ̀mẹ̀ntì ni wàá ti wá rà á bọ̀ tí ilẹ̀ yẹn gọ́ọ̀mẹ̀ntì ló ní o ilé lásán ni wàá rà lórí rẹ o tó o bá ti wá fẹ́ lọ tó o bá mọ̀ pé ò gbé bẹ́ẹ̀ mọ́ o lè wá báyà fún wàá wá báyà yẹn gọ́ọ̀mẹ̀ntì lè bẹ ẹ̀ tà fẹ́ lómi tó o bá dẹ̀ lẹ́lómi tó fẹ́ rà á látọwọ́ gọ́ọ̀mẹ̀ntì ni ó ti wá rà á tó náà bá ti ń lọ á tà á kó kọ́kọ́rọ́ ẹ̀ fún gọ́ọ̀mẹ̀ntì padà gọ́ọ̀mẹ̀ntì ló máa dìlíbà rẹ̀ fẹ́ lómi tó tún máa bọ́ ṣe ń ṣe nílùú òyìnbó nìyẹn ṣe bẹ́ẹ̀ yìí ń ra lé ìlú òyìnbó ẹ wá lọ́mọ yíbò ó ra lé yín pa ó ra gbogbo bí ó ra Lẹ́kì ó ra Àjà ó ra pamọ́lẹ̀ ni ẹ wá ní tó bá lọ tẹ́ ẹ máa gbalẹ̀ rẹ̀ lọ́wọ́ ẹ gbábó tó bá lọ wá China wá pé kó wá rà ó free torí kì í ṣọwọ́ gọ́ọ̀mẹ̀ntì ló ti rà á irú Alábà international market yẹn tó bá yẹ pé yíbò ló build ẹ̀ tó rà á tó jẹ́ yẹn kan ló níbẹ̀ ó lè lọ rè mú China wá ṣé tó bá mú China dé so fẹ́ mọ̀ ni òun ló ní sí ọ̀fọ̀ rẹ̀ òun ló ní gbogbo nǹkan tó wà ńbẹ̀ lọ́ọ̀yà rẹ̀ ló máa bá jọ sáyẹ̀nsì adẹ̀gbélé China lọ́wọ́ ẹ̀ríkà yí ẹ̀ bàjẹ́ nìyẹn ọ̀rọ̀ yẹn ni mo gbọ́ lẹ́nu Gbádébọ̀ tí mo wò pé ọmọ yìí ní làákàyè
mo rí pé Gbadebo ní àwọn ìmọ̀ kan tí mo ní tẹ́ ẹ bá dìbò fún bọ̀bọ̀ yìí as a Lagos, I'm not in for politics, but pé Lagos torí Yorùbá ò tí ì dúró. Yorùbá ọ̀bọ̀bọ̀ yẹn ní àwọn kan ó sọ irú àwọn ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu wípé ilẹ̀ ọ̀nà kan ń pariwo ni pé ṣé fọ́ọ̀tì ni gọ́ọ̀mẹ̀ntì ni irú àwọn ilẹ̀ yẹn wọ́n máa kọ́lé tó pọ̀ ni gọ́ọ̀mẹ̀ntì ló máa gbà níbi tẹ́mi ń gbé yìí tó bá fẹ́ gba lé ẹni ilé tó bá fẹ́ rà lẹ́yìn ilé tó bá fẹ́ rà under government ni wàá ti rà irú 3-bedroom flat mi tí n bá fẹ́ rà ń rà ni onílé máa wà ń bẹ̀ but gọ́ọ̀mẹ̀ntì máa sáyẹ̀nsì ilẹ̀ tí wọ́n lélẹ́yìí o ọ̀tọ̀ tún níbi tí gọ́ọ̀mẹ̀ntì wà o but tó bá yẹ pé gọ́ọ̀mẹ̀ntì ló wà ń bíbà ẹ̀ màá lọ sọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì ni pé mo fẹ́ ra 3-bedroom flat lọ́ọ̀yà mi máa dúró ó ní iye ọdún tí màá fi lò ó ní iye ọdún tí màá fi rà á mo lè rà pa pé mo fẹ́ rà pa but tán mọ̀ pé mi ń ṣe ìlú mi tí mo bá fẹ́ relocate lọ bò mí màá lọ bá gọ́ọ̀mẹ̀ntì ni pẹ̀lú bank mo fẹ́ ta ilé mi o mo ti fẹ́ travel màá wá fowó lé èrè ló máa jẹ́ fún mi mo lè ní gbogbo ohun tó wà nínú ẹ̀ wọ́n á bá mi calculate ẹ̀ bẹ́ẹ̀dì àga tv washing machine gáàsì fáànù ac gbogbo tó wà nínú ilé abọ́ wọ́n á bá mi calculate iye tó jẹ́ ẹlòmíì tó bá fẹ́ rà wọ́n á wá báyà fún akówó ẹ̀fẹ́ mi ní káàṣì ni màá dẹ̀ lọ òun àti gọ́ọ̀mẹ̀ntì ni wọ́n kù tẹ́lòmíì ò tún lọ́jọ́ máa wọ́n jọ lọ ṣèwé ẹ̀ tèmi ni pé mo ti tọwọ́ bọ̀ wípé ilé yìí o mo ti tà kódà tí bá tún rí míì tó bá jẹ́ pé bóyá bíi villa ni mo rí tí ì ṣe 3-bedroom flat mọ́ tí mo fẹ́ lọ rà síbòmí ìyẹn ni màá tà màá lọ fi ra bòmí nítorí yẹ kẹ́ máa ṣe nìyẹn gbogbo etí òkun yín ó yẹ kẹ́ ẹ kọ́ àwọn lékè díẹ̀díẹ̀ bíi 2-bedroom flat ló yẹ kẹ́ ẹ kọ́ síbẹ̀ yẹn lọ káwọn àlejò náà máa wá fún tourism tó bá dìgbà summer àwọn èèyàn máa lọ sí tí omi wọn lọ máa gba tẹ́gùn anyhow person kan ní máa lọ bẹ̀ yẹn máa lọ bọ́ sí òwò ọmọ onígélégélé kò ní sí yẹn àìrídìí ọmọ onígélégélé kò ní sí pé anyhow person kódà kan tó lè wọbẹ̀ yẹn gan wọ́n á já tíkẹ́ẹ̀tì wọbẹ̀ ní pẹ̀lú kò sí yẹn ẹ̀yin fúnra yín lẹ fọwọ́ ara yín ta lẹ́yìn ó wá jọ mí lójú nígbà tí mo rí yín Yorùbá ẹ wá fọwọ́ ara yín dì sóònù ọmọ yín nítorí politics ẹni tó bá ti jọ ọmọ Yorùbá torí pé bàbá ẹ jẹ́ Yorùbá ìyá ẹ jẹ́ Yíbò ẹ dì sóònù ẹ ẹni MC gangan lẹ fẹ́ Sanwó-Olú lẹ fẹ́ kó wà lórí ipò ní Sanwó-Olú tó dájú yín bí àrùn ti pa ọmọ wọn rí ọmọ wọn ráàánú ṣe fẹ́ bí ẹ̀yin náà wá follow wọn ẹ̀yin tẹ́ wá ń lo òyìnbó ẹ wá bá wọn ṣe campaign mọ̀ dàrú nínú Yorùbá nation nígbà tí wọ́n ti ń pariwo wọn jọ yín wọn wá bá yín wọ́n ń pa yín ní tẹ́ bá lọ sí rálì lọ́dọ̀ wọn tẹ́ bá gbé rálì lọ wọ́n máa ṣe yín ní ìjàmbá wọ́n máa pa yín ní ìpakúpa ẹ̀yin yẹn lẹ wá ń sọ wípé bàbá Bánjí Akíntóyè wá ní pé ẹ mọ̀ jẹ́ kí Yíbò gbalẹ̀ o ẹ bọ́ta ẹ lọ dìbò ní Professor Bánjí Akíntóyè ní Yíbò tẹ́ ń bá ṣe meeting pọ̀ tí mo pariwo ẹ̀yin àtàwọn senior ọmọ àjọ ń ṣe meeting pọ̀ ní àti gbowó ẹjọ́ ń ṣe meeting Yíbò yẹn lẹ wá ló fẹ́ gbalẹ̀ yín torí wípé ẹ fẹ́ ṣe campaign mọ̀ dàrú ẹ fẹ́ kí ẹni tẹ́ ẹ fẹ́ Sanwó-Olú wọ bẹ́ẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí ní blaspheme ọmọ ìyá àti yín ọmọ indigenous Èkó Sanwó-Olú kò kí sí ọmọ inú Èkó torí pé fẹ́ kó wọ bẹ̀ ẹ wá ń bá wọn promote ẹ wá ń gbé fọ́tò tí ò sí fọ́tò míì ẹni ọmọ Yíbò ní torí wípé leader wọn is Yíbò leader ti APC sí Yorùbá ẹ wá fi support àwọn terrorist group APC is a terrorist group ẹ wá support wọn l'APC tó ń pa yín tẹ́ ẹ bá bọ́ta àwọn wo ló lówó nínú bó ṣe lọ sílé Sunday Igboho pẹ̀lú APC ò mọ̀ ń pa rẹ̀ àwọn náà ni àwọn yẹn lẹ wá support ní Sanwó-Olú tó pa ọmọ yín ní fináfẹsù nínú rálì tẹsí lẹ́nu ọjọ́ mẹ́ta Ìlẹ̀kọ ní Ọjọ́ta tí ó dẹ̀ sí ìdẹ́nu tún ní kẹ́ wá fo owó gba òkú rẹ̀ àwọn yẹn lẹ wá ní kó débẹ̀ kí Sanwó-Olú wà ń bẹ ò tẹ́ yín lọ́rùn jí kọ́ ọmọ Yíbò ṣé Gbádébọ̀ lọ́mọ Yíbò ó jọ mí lójú ẹ wá ta ọmọ ìyá yín nù desktop Elios kì í ṣe ọ fún Yorùbá ìyá ẹ̀ ní Yíbò ìyá ẹ̀ ní Yorùbá bàbá rẹ̀ Yíbò ni ó dẹ̀ jẹ́
honorable nínú Sùúrùlérè ọmọ ìyá àti yín Olúmídé Òwòrù full blooded Yorùbá ni Olúmídé full blooded ìyá ẹ̀ bàbá ẹ̀ ọmọ Yorùbá ni ọmọ Èkó ni ẹ̀nà ẹ̀tanù ẹ̀yà lójú nítorí ọmọ Yíbò nínú Sùúrùlérè lẹ́ni tí ò ṣe kankan fún yín ẹ wá ta àwọn ọmọ tí yín nù nítorí politics ẹ wá ń ṣe campaign mọ̀ dàrú because of politics ẹ wá ní Yíbò fẹ́ gbalẹ̀ yín ẹ̀yin yẹn náà wá bọ́ta ẹ̀yin ẹ̀ ṣe Yorùbá láwọn tí ò support yín nínú Yorùbá nation tí wọ́n attack yín ẹ̀yin wá support wọn wọ́n wá manipulate yín láàrin ọ̀sẹ̀ kan ẹ wá calculate pé Yíbò ni bọ̀bọ̀ yìí ẹ dẹ̀ tún rí i pé bọ̀bọ̀ yìí ló wọlé wọ́n yí ìwé ìlú inú Sanwó-Olú náà wá dùn nígbà tó wá ṣe tán ẹ sáàmù wá símíọ̀ wá sọ̀rọ̀ wípé ẹ̀ ń jólé àwọn wọ́n ń jó ọmọ Yíbò ọ̀tá àwọn ọmọ ìyá àwọn ni àwọn á dìfẹ́ǹdì wọn lóòótọ́ wọ́n lè jọmọ yán lè mọ́ ṣe nǹkan táwọn fẹ́ ṣùgbọ́n o àwọn á dìfẹ́ǹdì wọn lórí tó bá ń ṣẹlẹ̀ Yorùbá ẹ̀ tún wá jáde ní Yíbò tẹ́ ẹ ní kò dáa ẹ̀ tún wá ń bá wọn ṣe mítì Ìgbòho náà wá ń sọ̀rọ̀ pé tó jẹ́ pé kò sọ̀rọ̀ nígbà tí wọ́n ń jó ọjà ní Akéré ọjà Yorùbá ọjà Yíbò nígbà tí wọ́n ń pariwo láàrin ọ̀sẹ̀ kan tí wọ́n dìbò wípé Yíbò fẹ́ gba Èkó ẹ sọ fún pé never kí bàbá Akíntóyè rí lísì átíkù tàbí voice jáde pé Yíbò kò lè gbé Èkó o Yíbò Lagos Yorùbá land o Yíbò àti Yorùbá wí àwọn ọ̀nà bàbá náà sọ pé kẹ́ ẹ lọ dìbò kẹ́kẹ́ má jẹ́ kí Yíbò gba Èkó ẹ má dìbò fún Yíbò wọn bàbá Akíntóyè Bánjí Akíntóyè Professor Bánjí Akíntóyè ó sọ Gbádébọ̀ ọmọ Yorùbá di Yíbò because of Babájídé Sanwó-Olú bàbá ẹ ti lé ní 86 years old you have me ẹnirú mi lọ́mọ ẹnirú Gbádébọ̀ lọ́mọ Gbádébọ̀ is 40 years old bírú Gbádébẹ̀ lọ́mọ ẹ wá ti torí Babájídé Sanwó-Olú ẹ dì sóònù ọmọ yín ẹ wá kàkún Yíbò ẹ wá sí bàbá ẹ wá sí campaign mọ̀ dàrú Sunday Igboho náà wá dákẹ́ you keep quiet because of pé o fẹ́ ṣe màgòmágó and yesterday ìwọ Yọmí Kóìkì olójú bí ojú ẹ̀mí ìwọ náà wá jáde ìwọ náà ò lè sọ pé Yíbò we are one o Yorùbá Lagos is Yorùbá land o no nobody can collect Yíbò báwo lẹ ṣe máa dìbò fún MC Olúọmọ fún Sanwó-Olú tó ti ń pa yín ẹ lè dìbò fún o a mọ̀ pé Yorùbá nation wo òkú tí ì ṣe pé ẹ fẹ́ gbà lé ní o but ẹ sì máa ní gómìnà kẹ́ tó gbà o but not MC Olúọmọ o ẹ wá ń ṣe campaign Yíbò Yorùbá Lagos is Yorùbá land ẹ ọmọ Yíbò lóòótọ́ kinní kan Sanwó-Olú lè ti ṣẹ̀ lóòótọ́ ṣùgbọ́n àní tìtorí ẹ̀ pé kí ọmọ Yíbò kó gbalẹ̀ wa ẹni tí ìbá ti ṣe full blooded Yorùbá ẹ lè dìbò fún ẹ dẹ̀ gbé Gbádébọ̀ jẹ̀ǹdọ̀ Fúnkẹ́ Akíndélé kẹ́ promote wọn báyìí rárá o ẹ mú jẹ̀ǹdọ̀ àti Fúnkẹ́ ẹ lẹ̀ wọ́n mọ́lẹ̀ ọmọ ilé wa gbé sókè tẹ bẹ̀rẹ̀ sí ní blasphemy ẹ bẹ̀rẹ̀ sí ní blasphemy wọn ẹ bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi fún yín díjìnà Èkó Sanwó-Olú òkè sí ọmọ Ògùn state ni àjòjì ni nílùú Èkó àwọn tó ti jọmọ yín àwọn ọmọ tó jọmọ Èkó rẹ́dì láti gbára wọn àwọn ọmọ yìí rẹ́dì gbára wọn kúrò lọ́wọ́ àwọn agbèrò àwọn ìyá lọ́jà rẹ́dì láti gbára wọn kúrò lọ́wọ́ àwọn agbèrò àwọn bàbá lọ́jà rẹ́dì láti gbára wọn kúrò lọ́wọ́ àwọn agbèrò àwọn youth of Lagos ready to collect themselves from the slavery from the agbèrò of Lagos but ẹ̀yin Yorùbá nation tí wọ́n attack yín ẹ wá bá wọn support ẹni Gbádébọ̀ Yíbò ẹ dìsónà ọmọ ìyá yín ẹ wá ṣe meeting lánàá ẹ máa retí court letter torí tí Tinubu bá débẹ̀ tán bá sọ àárín rẹ̀ hìn they will shoot you Bánjí Akíntóyè ìwọ Sunday Igboho wàá gba lẹ́tà ẹ lọ kọ déètì nílẹ̀ because ẹ lè ṣe Yorùbá nation mọ́ tí Tinubu bá ti débẹ̀ torí Tinubu á sọ fún yín pé kò sí tó jọ ẹ tí ì débẹ̀ Tinubu ń kọ́ ọlọ́pàá sí tó ń pa yín
tó bá tún wá débẹ̀ kọ́ àwọn náà ń control òkè àti ìsàlẹ̀ mọye state wọ́n ń control ni àwọn náà wà lẹ́kìtì tẹ́lẹ̀ tí ń jáde kìtìkìtì ẹ̀yin lé àwọn náà wà ní Èkó àwọn náà wà lógùn state tó náà mọ̀ pé àwọn ibi tẹ́ target nìyẹn wọ́n á ṣe ní yánmayànma bẹ́ẹ̀ bá dẹ̀ dí Ọ̀yọ́ àwọn masneri wọ́n kún Ọ̀yọ́ bí wèrè ẹ lọ sókè Ògùn wọ́n á ṣe yánmayànma ẹ jáde Jagaba ò ní gbà fún yín sílé wọn kò ní gbà tẹ́ bá jáde torí pé Yorùbá lẹ́dá gbogbo bẹ́ẹ̀ ṣe distrust nínú election yẹn tẹ́ tún ní Yíbò ló fẹ́ pa yín ibẹ̀ ni wọ́n ti wá gbé lẹ́tà síta fún yín pé ẹ ń da ìlú wọ́n wá ibẹ̀ ni wọ́n ti wá name yín as a terrorist. That is why tẹ́mi fi tètè change ara mi kúrò nínú Yorùbá nation. I'm not for Yorùbá nation, I'm for òmìnira ilẹ̀ Yorùbá. Òmìnira ilẹ̀ Yorùbá ni mo ń jà fún. Yes, mi ò sí fún Yorùbá nation now. Mi ò sí lára àwọn Yorùbá nation torí ẹ ti name yín wọ́n terrorist yín very soon. Ẹ máa wòran. Because ẹ ti already sọ wípé Fúlàní ló ń pa yín. Fúlàní ló ń ṣe yín ní ìjàmbá. Sunday Igboho tó wà ní Kútọ́nù Fúlàní ló dárúkọ fún kíni fún President Talon pé nílùú ìyáhùn lókè Ògùn ọmọ Ọ̀yọ́ lòun kò ní gbogbo ilẹ̀ Yorùbá ó ní ọmọ Ọ̀yọ́ lòun ní contract tó sign tó ní tó ń ṣe tó ń fi jáde ní torí Fúlàní ń pààyàn lókè Ògùn ó ń pààyàn ní Bàràpá ní Ìgàngán lòun fi lọbẹ̀ torí ìlú ni ọmọ Ọ̀yọ́ lòun kọ́lé sí nílùú Ìbàdàn torí ẹ̀ ló fi jáde Sẹ́ríkì tí wọ́n gbé lẹ́tà lọ fún wọn sí ìlú ló wà Fúlàní ni wọ́n ń balẹ̀ Yorùbá jẹ́ àwọn ní Boko Haram tí wọ́n ń pààyàn kiri lẹ́tà tó fi ṣe tán fi fún sí adúró nìyẹn àbí tó fi di adúró tó yẹ kó ronú pa pé wọ́n dẹ̀ kán ròpù ẹ̀ ìwọ ló wà ń bẹ́ẹ̀ Bánjí Akíntóyè yóò sí nínú páńpẹ́ ó lè fly anytime ìwọ ló wà ní abẹ́ gọ́ọ̀mẹ̀ntì lọ́wọ́ ìwọ ni gọ́ọ̀mẹ̀ntì hook mo dẹ̀ kígbe fún ẹ olóògbọ́ ó jẹ́ káwọn olórí burúkú orí social media tó ń fi ẹ́ jẹun kán mọ̀ tiẹ̀ pa I swear to God wàá yìn mí láwo ńgbà tó bá dé stage náà now ẹ tún wá jáde gbogbo bí àwọn èèyàn yín ṣe ń ṣe Yorùbá nation Yíbò kíní kan wọ́n ti bá yín kó pamọ́ gbogbo péjì tó sọpọ́ọ̀tì irú gbàgede mọ̀ nǹkan ti bá yín kó àtàwọn tó sojú ayé náà wọ́n ti bá yín kó tí gbogbo ẹni tó nẹ̀mú pé Yorùbá nation Lagos Yorùbá nation ẹ má dìbò fọmọ yìí kò wọ́n gbogbo péjì yín náà ti mú sọ́wọ́ bí Bánjí ṣe kọ script síta sọ pé news gbé pé kán lọ dìbò fún wọn news gbé tí bàbá Akíntóyè sọ wípé Lagos pé kẹ́ ẹ lọ fọ́ọ̀tì news media ti gbé ní Nàìjíríà now wọ́n ti bá yín kọ́ pamọ́ so nígbà tí Tinubu bá wá parí tán swearing ẹ̀wìn tẹ́ bá wá lẹ́ fẹ́ gbé Yorùbá nation wèrè jáde wọ́n wá ní mọ̀dà wọ́n á lẹ̀ ń dà bíbẹ̀ náà ti máa name yín as a terrorist bẹ́ẹ̀ ní kan sí wípé ṣe bẹ́ẹ̀ ní Fúlàní ló ń pa yín lẹ́ fi kọ́ lẹ́tọ̀ lọ sí United Nations lẹ́ fi ń lọ káàkiri mo sì bá Onítìrí dúpẹ́ pé kò fi Yorùbá nation sínú orúkọ rẹ̀ òmìnira ló fi síbẹ̀ yes pé kò fi Yorùbá nation ṣùgbọ́n lọ́dọ̀ tiyín tẹ́ bá jáde lẹ́tà àtọ̀dọ̀ tiẹ̀ sì máa ṣiṣẹ́ lọ torí òmìnira ló fi ṣe kò fi Yorùbá nation ṣe ẹ̀yin lẹ fi Yorùbá nation lẹ fi ń kọ lẹ́tà lọ sọ́dọ̀ Buhari gbogbo lẹ́tà tẹ́ ń kọ lọ́dọ̀ Buhari wọ́n wá bá yín nèmú ẹ̀ síwájú wọ́n wá sù yín as a terrorist wọ́n nèmú yín as a terrorist pé ebe ẹni Yorùbá ló fẹ́ gba lẹ́yìn ó tún ti di pé Yíbò ni gbogbo bẹ́ẹ̀ ṣe sọ pé Yíbò ló fẹ́ gba lẹ́yìn náà ń bá yín kọ kalẹ̀ ibi tí wọ́n ti gé yín nù tí wọ́n ti sẹ́yìn tẹ́ẹ̀fì nílé gbèrí nínú Yorùbá nation mọ́ tí wọ́n gbogbo Yorùbá nation náà tí òfin ní wáyé mọ́ ẹ ti ṣe Professor Bánjí Akíntóyè ó ti ṣiṣẹ́ sílẹ̀ Sunday Igboho ti ṣiṣẹ́ sílẹ̀ níbi dídákẹ́ ó tún wá ṣe meeting papọ̀ mọ́ ọmọ Yíbò lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì ẹ tún ṣe meeting wọ́n tún gbé ẹ wá ìwọ tó wà lábẹ́ ẹ̀ sọ bọ̀tá ní kó jáde kó o sọ̀rọ̀ wípé o ò gbowó òmìnira o ò lè sọ̀rọ̀ a ní kó o sọ̀rọ̀ pé àwọn ọmọ ẹ tó lọ bẹ̀ yẹn wọ́n threatening yẹn pé tán bá bí eré kákàndá máa threatening yẹn pé wọn bí ọ̀dà pé bó ṣe ga tó bí òkè kòkó ló ṣe máa jẹ bó o bá jálulẹ̀ wàá dákú ni àkàdára lè mú ẹ ó rí pọ̀ lé rárá ó dẹ̀ dákẹ́ sáàmù wá gbé ẹ wá ń ṣèbò òbú àwọn èbó tí ò lẹ́mí ò mọ tó mọ tó sọ Yorùbá pé mi ò gbèbó àjọ gbèbó náà ti já ká sọ Yorùbá jẹ́jẹ́ ọ̀ ń tẹ̀ Yorùbá òyìnbó tó tún yìnbọn mọ́ra rẹ̀ lẹ́sẹ̀ ọ̀wá ń ṣèbò pé
I trust my Yoruba kíní kan àwọn èbó òun náà ò correct báyìí bíi tèmi báyìí kíní kan o bìlí torí tó fẹ́ sọ ni pé o trust pé o rí pé Yorùbá kò ṣe nǹkan kan fún Yíbò ní ti gbogbo news media gbé bí àwọn ọmọ ìyá Yíbò àwọn ọmọ ìyá ẹ̀ ṣe ń ṣe sí Yíbò lẹ́kọ̀ọ́ tí wọ́n ju ọjà tí news Arise channel everything gbogbo news Nàìjíríà ló gbé tí wọ́n ṣe bí wọ́n ṣe ń threatening wọn bí wọ́n ṣe ń lù wọ́n lálùyá lára àlùjá lójú àlùbọ lára bá ọjà wọn jẹ́ balẹ̀ wọn jẹ́ ba mọ́tò wọn jẹ́ ba nǹkan wá ló trust pé wọ́n ṣe kankan fún wọn ọ̀hún ṣe kí ni because òyìnbó ò rí o kọ̀rẹ́ ó ti sọ Yorùbá pé okay o I'm very sorry o that what is happening o babe o bú adájọ́ sọ so we know that something like that kíní kan ìgbóládógèrò wá wọjà happen o but we will take the correction or we will call our people to stop all this what they are doing we will stop we will do èyìnbó bú yẹn ọ̀sán mọ̀ bá ti jọ mọ̀ sọ wọ́n sọ bá ń bó ṣe mọ̀ sọ okay wọ́n pé kì í ṣe pé o fọwọ́ sọ̀yà pé wọ́n ṣe nǹkan kan pé wọ́n ṣe okay ń tán ṣe yẹn o sí ní position ẹni tí Sáàmù lè pè no you are not in the position because politics ni tán fi ń ju ọjà politics náà fi ń ṣe kì í sọ̀rọ̀ Yorùbá nation tó bá wá fẹ́ bọ́ sí politics yẹn àwọn tó wà lọ́ndà politics ni wọ́n pè àwọn tó lè bá wọn sọ̀rọ̀ ni wọ́n pè ìwọ ò sí nínú politics wọn Yorùbá nation ló lò wá after so o lè bọ́ bá sọ̀rọ̀ kọ́ bá ẹ dẹ́ ẹ lóhùn àwọn Ìbà Gani wọ́n sì lè pọba wọ́n sì lè pe àwọn olóṣèlú wọ́n lè bá Buhari sọ̀rọ̀ ìwọ gan lè gbé press jáde but ìwọ ò sí nínú politics because kì í sọ̀rọ̀ Yorùbá nation náà fi ń ju ọjà ọwá lè jáde ńgbà náà adẹ sọ pé kò defend ara ẹ látijọ́ ò lè sọ̀rọ̀ so ìgbà tán wá pè ẹ nísìnyí wá bọ́tẹ̀ ẹ wá ń sọ̀rọ̀ ẹ wá tún ṣe fídíò ẹ mọ̀ pé ìtúròpọ̀ ara ẹ wọ́n á sọ fún yín pé gbogbo tó ń ṣe yìí wọ́n fi ń ròpù ẹni gbogbo fídíò yìí ni wọ́n ti ń mú wọ́n mú torí tí nǹkan yẹn bá padà bẹ̀rẹ̀ wọ́n á lè mọ̀ ẹ́ finally as a terrorist ọmọ pé wanted orí ẹ̀ wọ́n tí ready gbé wọ́n ti gbé wanted yẹn kúrò wọ́n ti gbé wanted orí ẹ̀ kúrò fídíò tó tún ṣe lánàá pẹ̀lú wọn àtẹ̀tẹ̀ṣọ láti joy wọ́n ti jẹun pọ̀ àti gbogbo ilé tẹ̀sọ nínú ìgbà tẹ̀sí campaign mọ̀ dàrú táwọn èèyàn rẹ̀ ń ṣe báwọn ọmọ rẹ̀ àwọn ọmọ inú ilé rẹ̀ orí pọ́n ti rògbò ẹsẹ̀ mo sọ fún ẹ pé ó ti wọ̀ ọlọ́run ó ti wọ̀ ọmọ inú ilé rẹ̀ omíyalé emir àti ẹ̀gbọ́n àwọn bọ̀dá Sunday àrọ̀ nǹkan bọ̀ omíyalé gbogbo ayé mọ̀ pọ̀ ọmọ rẹ̀ ni emir òun ló ń control inú ilé ẹ lọ́wọ́ ó dẹ̀ lọ endorse ẹ̀ wà wá jáde lọ́la wà wá sọ pé Fúlàní fẹ́ pa wọ́n á rògbò ẹ̀ again wọ́n á ní terrorist ni ẹ wọ́n á pè yín terrorist àwọn ọmọ ọlọ́mọ tán kó lọ sábùdá gan terrorist náà pè wọ́n ń tán máa fi pé ẹ fẹ́ bà Tinubu alẹ́ fẹ́ bàjọba ń jẹ́ ni alẹ́ fẹ́ bàjọba jẹ́ ni pé ṣe bí Fúlàní lẹ́ ń dárúkọ á ní kẹ́ ẹ wògbà tí ẹ ń ṣe Èkó Yíbò náà tún pariwo eléyìí wọ́n ní Yíbò ni ṣé o èdè wo lókùn tí wọ́n pariwo lọ́la kò sí olè náà ń jà wọ́n ti máa néèmù yín nu èmi tẹ́ni ọmọ ológo sí láàrin yín thank God mo ti ní pálí mi mi sọ ọmọ Nàìjíríà mọ́ mo ti tara mi fún aráàlú èbò mo ti tara mi mo ti sọra mi sábẹ́ wọn kò sí tó lè ṣẹlẹ̀ tí mi ò sara yín mọ́ mo ti ní mi nígbè mi ní pálí yín mọ́ mi ló pálí Nàìjíríà mọ́ ẹ̀yin ni ẹ máa rún ebe mi sì ń jà fún ibẹ̀ ń bú mi ẹ máa rún èmi ò ní pálí Nàìjíríà mọ́ mo ní ìbọ̀ tí mi ò lè lò mọ́ kò wúlò fún mi mọ́ orí mi ti ní mi mo ti ń lo pálí mi mo ti ń lo pálí orílẹ̀-èdè mi ẹ̀yin ni tí yín bá yín ẹ̀rí bá wọn á ní èbù yín òmìnira lèmi òmìnira Yorùbá ń lèmi ṣe kókó ni mi ṣe Yorùbá nation yín gbà tí mò ń sọ fún yín nígbà tán lọ endorse Yorùbá nation lókè ẹ mọ̀ dá sí mo pariwo kó tó di pé wọ́n dìbò ẹ mọ̀ dá sí bàbá ẹ mọ̀ dá sí ẹ sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ kọ́ ẹ rí ngbà tó èmi kàn sọ fún yín ni mo kàn yín jẹ fún yín ni ṣé mọ̀ pé kí n imagine lásán yóò ṣẹ kí n ríran lásán yóò ṣẹ kí n fẹnu sọ yóò ṣẹ kí n sanálìsì gbàbẹ lọ yóò ṣẹ but ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onípò ayé náà ẹ kú múra sílẹ̀ ẹ kú ojú lọ́nà bí wọ́n ṣe kankọ sí yín lọ́wọ́ gbẹ̀yìn rẹ̀ gbogbo ẹ̀yin ọba aládé yẹn tẹ́ wà nílùú Èkó tẹ́ pera yín lóníṣẹ̀ṣe ẹ̀yin tẹ́ pera yín ní Kristẹni ẹ̀yin tẹ́ pera yín ní Mùsùlùmí tẹ́ ń bá wọn gbàdúrà ìwọ tó jẹ́ pásítọ̀ tó dẹ̀ mọ̀ ìyà tí àwọn ọmọ ìjọ rẹ̀ ń jẹ ìwọ ni wàá mú ewúrẹ́ lọ ṣọ́ọ̀ṣì kí Sanwó-Olú lè wọlé Sanwó-Olú tí ò rí tí yín rò ẹ̀lẹ́ ń gbàdúrà tó pé pátipátì
ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Kristẹni náà ń ṣe tiyín, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àáfàá ẹ̀ ń jáde, tẹ́ ẹ dẹ̀ mọ̀ bí ìlú ṣe rí, ẹ̀yin tẹ́ ẹ jó oníṣẹ̀ṣe ẹ wá kó ikùn ẹ ń dojú tì wá. Gbogbo nǹkan gbà tí Fúlàní ń pa àwọn èèyàn, bí ìyà ṣe ń jẹ àwọn èèyàn, bọ́n ṣe pa àwọn ọmọ nínú Lẹ́kí, ẹ ṣe kẹ́ ẹ gbóríṣà jáde pé wọ́n dojú tì nílùú Èkó yín, kẹ́ ẹ gbóríṣà jáde táwọn tó ṣiṣẹ́ yẹn kí wọ́n kú tàbí kí wọ́n kú sóríta tàbí kí gbogbo wọn wọ́ kú sí ojú kankan mọ́ bọ́ òkú wọn káàkiri tàbí kí ẹgbẹ́ gbé wọn lọ sí Lẹ́kí yẹn kẹ́ ẹ fi mojú wọn. Ẹ ṣe ẹ wá lọ pa màálù, ẹ wá sọ pé gbogbo ọ̀tá ẹ rí pé orí yín burú bí egun tí ń léwèrè. Ẹni àwọn ọ̀tá Sanwó-Olú o, ẹ wá ń du ẹran. Ọ̀tá APC, èmi ò mọ̀ pé tó ti ń fi ìṣẹ̀ṣe náà ṣe pọ́lítíìsì. Àwọn oníṣẹ̀ṣe náà ti di pọ́lítíìsì. Ẹ ti fi Kristẹni sí pọ́lítíìsì, ẹ ti fi Kristẹni Mùsùlùmí sí pọ́lítíìsì, ẹ ti fi ẹ̀sìn religion now is politics. Religion kò yẹ kí pásítọ̀ ṣòṣèlú, kò yẹ kí àáfàá máa ṣòṣèlú, kò yẹ kó níṣẹ̀ṣe kankan máa ṣòṣèlú. Bọ̀ gbogbo yín ní àti Kristẹni àti pásítọ̀ àti àáfàá ẹ ti pínra yín, ẹ ti ṣe politics. Ẹni tó bá wá sọ òtítọ́ òun ni ọ̀dàlẹ̀, ẹni bá sọ òdodo òun ni ọ̀dàlẹ̀. Ẹ lọ ṣèjàmbá fún bẹ́ẹ̀ sì máa wókùn ẹ̀mí rẹ̀ kálẹ̀ máa wá. Àwọn tẹ́ ẹ̀dẹ̀ ń jà fún wọ́n bára wọn ṣe one ni wọ́n, dia one géèmù náà ń gbẹ́ ẹni tó bá jámọ́ lọ́wọ́ ni bọ̀tí wọn náà fi ń rúgbó. Ẹ wá gbẹ́kùn burúkú síta, ẹ wá ń gbẹ́bọ ká, ẹ wá ń gbẹ́bọ kiri. Nígbà election gọ́ọ̀mẹ̀ntì ò dẹ̀ rí nǹkan kan ṣe, gọ́ọ̀mẹ̀ntì ò rí nǹkan kan ṣe síbẹ̀, ìjọba ò rí nǹkan kan ṣe, kò rí ìwà kankan wù fún wọn, kò rọ́rọ̀ sọ, ó dákẹ́ pinka, ó dákẹ́ pinkin. Àwọn yẹn dẹ̀ ṣe wọ́n dẹ̀ rí bọ́n ṣe ń jí àpótí ìdìbò gbé, bọ́n ṣe ń jó ẹ̀dẹ̀ ní ṣé free fair election dẹ̀ lẹ́ṣẹ̀ yẹn. It is a free fair election. Lẹ́ ń pààyàn ni Wàsíù Àyìndé lọ da gboru olórin, lẹ́ ń ṣèkà fáwọn èèyàn. Ẹni bá wọlé tó bá dòna wọlé fún fine, wọ́n tún wá dìbò yẹn, àwọn ọmọ ọlọ́mọ rẹ́dì, àwọn ọmọ yẹn fẹ́ gbára wọn. Ẹ̀yin òbí ò ṣetán but àwọn ọmọ yín rẹ́dì pé káwọn gbára wọn. Ṣùgbọ́n ẹ̀yin INEC chairman, INEC official, ẹ̀yin yẹn wá ní no, ẹ ní jẹ́ kí àwọn ọmọ yín bọ́. Ẹ̀yin náà dẹ̀ bí ọmọ, ìwọ tó o dẹ̀ jọmọ kékeré láàrin wọn náà ní accolation yín yẹn center, ẹ dẹ̀ yí ìwé yẹn, ẹ dẹ̀ gbẹ́bí Fáláre, ẹ gbáre fẹ́lẹ́bí, ẹ wá mú ẹni tó jó lórí, ẹ gbé sísàlẹ̀ pátápátá. PDP tí ò tiẹ̀ rí nọ́mbà kankan ẹ fi sí nọ́mbà 2. Kí ló dé nígbà tí president náà bẹ́ẹ̀ ṣe nìyẹn? Ọmọ tó bá lógo ẹ já wálẹ̀. Tó bá jẹ́ orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá bíi tìsàlẹ̀ ń bí Èkó tàbí bí Ìbàdàn ní Rukayat, ọmọ tó wọlé ní owó dí onírin nílùú Ìlọrin, tó bá jẹ́ Èkó ni ẹ kàǹpé pa ọmọ yẹn, ẹ lò kéré, ẹ ní àtàrí àjànàkú ni, ẹ ní kí í ṣẹrù ọmọdé rẹ̀. Ọmọ 26 years old ó dẹ̀ wọlé nínú ilé ìgbìmọ̀ asòfin. Ìgbà àwọn ọmọ yìí rẹ́dì láti gbára wọn, ṣùgbọ́n ẹ̀yin ní bẹ́ẹ̀ kọ́, wọn wọlé léyàmẹ̀yà lọ́hùn torí fún ló ń dórúkọ Rúkàyà, ó bóyá Fúlàní ní bàbá ẹ̀ ni o, bóyá Fúlàní ní ìyá ẹ̀ ni o, bọ̀ ní owó dí onírin wọn ò fojú eléwo, wọ́n sì campaign fún ọmọ kékeré yẹn, wọ́n dẹ̀ gbé wọlé. Ọpọlọ tó gbé kalẹ̀, mission rẹ̀, èrònú ẹ̀, wọ́n jẹ́ kó lò ó, ìlú support ẹ̀, àwọn ọ̀rẹ́ support ẹ̀. Bọ̀ lọ́dọ̀ ti yín, kódà kó jẹ́ APC, bó ṣe jẹ́ APC yẹn, tó bá jọ́dọ̀ tí lẹ́kọ̀ọ́ ni ẹ campaign bá, ẹ kì í fẹ́ kọ́ ọmọ tó bá lógo kó rògbòlò. Àwọn ọmọ tó bá lógo ẹ̀ ní jẹ́ kán rògbòlò. Àìmọye àwọn tó ju ọmọ yẹn lọ tán ti wà ń bẹ̀ before, ṣùgbọ́n àwọn èèyàn ò ti torí ẹ̀ ṣe, wọ́n dìbò fọmọ kékeré, ó tún wá jóbìnrin. Ẹ̀yin á máa lóbìnrin ò lè rúùlù yín. Obìnrin ni ọmọ yìí, ọmọ 26 years old, last born, ìyá mi gbọdún kan lọ́wọ́ ẹ̀. Ó wá rí wọ́n fún ọmọ yìí ní brain ẹ̀, wọ́n jẹ́ kó ní mission tó fẹ́ lò nílé ayé, ògo rẹ̀ tó fẹ́ lò, ọgbọ́n rẹ̀ tó fẹ́ lò, wọ́n fi sílẹ̀ fún kó lò. Bọ̀ tó bá jẹ́lẹ̀ Yorùbá yín, ẹ máa ṣe ọ̀tẹ̀, ẹ máa ṣe ìlara, ẹ máa ṣe àbòsí, ẹ máa lọ́mọ kékeré kò lè rúlu yín, àgbàlagbà kò lè bá yín sọ̀rọ̀. Bí Tẹ́ni Ọmọlógo bá pe Bánjí Akíntóyè, á máa pè mí ní ọmọ kan, kò mọ̀ pọ́gbọ́n mi ju tòun tó ti dàgbàlagbà lọ. Yes, torí pé tí àgbàlagbà bá ti dàgbà, ó máa ń di ọmọ kékeré ni, torí pé ọgbọ́n ọmọ kékeré yẹn ó ti máa ga ju tàgbàlagbà lọ, torí bàbá ti dàgbà. Bàbá ò lè fi ọgbọ́n tó wà lórí àwọn ọmọ rẹ̀ sìn kó lóyún ló wà lórí wọn, torí wípé bàbá ti dàgbà. Ṣùgbọ́n ọmọ kékeré tó yẹ kó ràn yín lọ́wọ́, kó gbé yín, kó fún yín nímọ̀ràn, ẹ ní gbà.
ẹ mọ̀ yọ wọn sílẹ̀. Ọmọ 26 years old ó jáde. Tó bá jẹ́wọ́ ni ìwọ ni ọ̀tá. Àwọn ọ̀rẹ́ ò mọ̀ campaign mọ̀ dàrú fún. Àwọn ọ̀rẹ́ rẹ̀ ò mọ̀ ṣe lẹ́nìí fún. Ṣé tó bá ṣe nǹkan kan kò ní wábì kan kó máa kà àwọn ọmọ yẹn náà sí. Àwọn ọmọ yẹn ti ń ṣe kékeré, wọ́n ti ń build wọn nínú village owó dé onírin. Ìwọ tó wá wà lẹ́kọ̀ọ́, ó wá lọ́mọ nínú abúlé yín, ó wá ní ọmọ Yíbò, ìwọ fẹ́ gbé síbẹ̀. Àìmọye ọmọ Yorùbá tó fẹ́ mú pàtì nínú Èkó, ẹ fi campaign mọ̀ dàrú, ẹ yí wọn dànù. Àwọn Yíbò tó wà ńbẹ̀ náà lẹ́sìkè, ẹ wá ń sunkún pé Yíbò fẹ́ gba Èkó mọ́ yín lọ́wọ́. Ṣé desktop Ilios tó pè yín nílé sí youth sọmọ Èkó ni? Ṣé indigene Èkó ni? Bàbá ẹ̀ lọ́mọ Yorùbá, ìyá ọmọ Yíbò ni. Ẹ dìbò fún ọmọ ìyá tí yín ẹ̀ nà pa. Ìwọ tó wá péré ní INEC official, wọ́n wá fún ẹ lówó, ó wá yí ìwé. Sanwó-Olú náà wá jókòó, wọ́n gáwọn kékeré sí tó ṣẹlẹ̀. Wọ́n wá ṣe ìwọ obìnrin tó jókòó tó jẹ́ INEC official, ó wá kà pé fígọ̀ rẹ̀ ó ti mú 25% nínú àwọn local government tó wà ní Èkó. Fígọ̀ rẹ̀ dẹ̀ ti borí gbogbo àwọn tó kù. Gíní kan 25% ló mú nínú 50%, ó mú 25%. That definitely another person náà mú 25%. Ẹ wá ní ẹbọ fígọ̀ rẹ̀ ju gbogbo ẹ lọ. Ní fígọ̀ tá a mọ̀ pé bẹ́ẹ̀ ṣe yí rèé. Ó ti gbàgbé kó bímọ. Ó fi àwọn ọmọ ọlọ́mọ sínú hílàhílo. INEC official woman yẹn, ọmọ ọlọ́mọ gbogbo yín tẹ́ sákólèdì. INEC chairman Professor Mahmood, ẹ fi àwọn ọmọ Nàìjíríà sínú ewu. Àwọn ọmọ yẹn rẹ́dì láti jára wọn gbà. Bàbá Ọbásanjọ́ sọ̀rọ̀ yẹn níjọ́ náà. Egbò yín ń bù. Ó lè ti ṣe burúkú rí. Ẹni tó ṣe burúkú, ó lè ti ronú àti ṣe nǹkan tó dáa. Ṣùgbọ́n torí kó ti ṣe nǹkan rí, ẹ wá ti torí pé ẹ fẹ́ ṣe kan àmì ìmọ̀ dàrú. Ọbásanjọ́ ò rọ́rọ̀ sọ. Ó láwọn ọmọ yìí ní láti gbára wọn lọ́wọ́ àwọn o. Wọ́n pa wọ́n náà ní o. Bọ̀kan try láti gbára wọn o. Àwọn ọmọ yìí rẹ́dì. Wọ́n dẹ̀ ṣe é. Wọ́n dìbò. Wọ́n vote yín out. Àwọn ọmọ yìí lo PVC wọn. Bó ṣe jìyà tó nínú ọ̀rùn tán gba PVC. PVC one is not useless for them, but you make it useless for them. PVC is not a useless, but you are the chairman of INEC chairman, Professor Mahmood, and all the official INEC, and make you make your PVC useless for them. Ojeko useless, and you make it useless because PVC wọ́n lò láti vote yín out. Wọ́n lò láti gbé kúrò fún yín. Wọ́n lò láti vote yín out. Wọ́n dìbò fún yín. Ẹ̀yin wá put ara yín síbẹ̀. Owó INEC ẹ máa náwó yẹn lọ. Ṣùgbọ́n èmi sọ fún ìwọ tó wà ní Èkó, torí àwọn ti Ìbàdàn dìbò lóòótọ́ fún Mákindé. Mákindé náà fẹ́. Ṣùgbọ́n ní Ògùn state wọ́n dìbò fún wọn o. Dọ̀pẹ̀mú Abíọ́dún wọ́n dìbò fún wọn o. Sanwó-Olú wọ́n dìbò fún ọ tí gbogbo ayé mọ̀ pé wọ́n dìbò fún ẹ. Babájídé Sanwó-Olú ó ti bọ́ sí orí ipò yẹn. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ bíntín. Sọ̀rọ̀ àwọn INEC official tó wà ní Èkó ní collation center tẹ́ ẹ gba owó, tẹ́ ẹ gbé ọ̀nà èrú, tẹ́ ẹ gbógo ológo fún, tẹ́ ẹ declare as a winner. Ẹ rí ọmọ, ó lọ́mọ obìnrin, ẹ lọ́mọ ọkùnrin. Gbogbo ẹ̀jọ́ ọmọ tán ta sílẹ̀ nínú EndSARS, àbíyín àbílẹ̀yìn. Gbogbo ọmọ tán pa nínú BRT, bí ọlọ́jà ṣe ń sunkún ní Èkó pé àgbèrò ń ṣe, bí onímọ́tò ṣe ń ké pé àgbèrò ń ṣe, tí àwọn LASTMA tí wọ́n ń fojú àwọn onímọ́tò lẹ́kọ̀ọ́, tí wọ́n dẹ̀ rẹ́dì láti vote àwọn èèyàn out, àwọn onílùú, àwọn aládìgbò, àwọn ọmọ ìlú, àwọn àjòjìlú, ara ni wọ́n rẹ́dì vote wọn out. Ṣùgbọ́n ìwọ wá gba owó láti bá wọn yíwèé. Ẹ ní fi ìnira yẹn lu ọjọ́ ayé yín. Ẹ ṣé o, ṣé gbọ́, ẹ ní fi ìnira lò. Mo ṣàdúrà fún yín ni o, ẹ ní fi ìnira lò. Ṣé gbọ́, àmọ́ ẹ fi ìpọ́njú, ìdààmú, ìpayín keke, òfò bí àwọn abiyamọ ṣe kígbe ẹkún ní 2020 tí wọ́n dá ìbọn bò wọ́n ní orí, tí wọ́n jẹ́ pé tí wọ́n fa trigger wọn báyìí para pàpàpàpàpà tí fún jáde ìgbì oró táwọn ọmọ yẹn ké lọ sí ọ̀run làwọn ọmọ yìí máa ké. Gbogbo yín pátá tẹ support Babájídé Sanwó-Olú ni mo sọ.
yálà ìwọ campaign mọ̀ dàrú yálà ìwọ bá wọn share tó fi bá wọn ṣe campaign mọ̀ dàrú pé kí Yíbò mọ́ gbalẹ̀ yín lẹ́kọ̀ọ́ gbogbo ọmọ yín ẹ máa kígbe oró dọ̀rùn ni bí wọ́n ṣe fi ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ ṣòfò tẹ́ ẹ wá ní Sanwó-Olú yẹn ló kàn. Lagos is our land. Wọ́n ti ta gbogbo Èkó fún China fún Yíbò fún gbogbo ẹ̀. Babájídé Sanwó-Olú sọra rẹ̀ di CEO properties wo ló ń tà. Ìgbé ẹkún ló máa fi lo ìgbésí ayé ẹ̀. Ẹ̀sìn tí bàbá yín ṣe tó ń ròdì wá ṣe jù bẹ́ẹ̀ lọ. Sọ̀rọ̀ ẹ̀yìn INEC yẹn kò sí bẹ́ẹ̀ sí lè pẹ́ tó nílé ayé kẹ́ ẹ pẹ́ tó ìpọ́njú lẹ máa fi lò gbé ìtókù nínú ayé yín. Owó tẹ́ ẹ gbà tẹ́ ẹ fi yíwèé yẹn tẹ́ ẹ gbé fún Sanwó-Olú tí sì ṣe Sanwó-Olú táwọn èèyàn tó wà nínú Èkó tí wọ́n fẹ́ fi ara wọn kúrò nínú wàhálà BRT ò ṣe wọ̀ wọ́n ń pa àwọn ọmọ àksidẹ́ǹtì ọjà sí dandan nìkan ju ọjà ni agbèrò máa harass torí pé MC Olúọmọ wọ́n fi ẹ́ sí orí ipò wọ́n gbé ẹ sórí ipò adé ó wá sọ̀rọ̀ ẹ̀dọ̀ Ọlọ́run ẹ máa threatening. You are not a politician. You are just a agbèrò ọlọ́kọ̀ ní ẹ̀ náà ọlọ́kọ̀ chairman of ọlọ́kọ̀ BRT NRTW ní ẹ̀ náà just ordinary chairman ọlọ́kọ̀ motor park and go ní ẹ̀ náà. Oh, they want to politics. You are threatening people's life. Kò sí orílẹ̀-èdè tí àwọn ọmọ ẹ lè wà. Bó ti pẹ́ tí wọ́n pẹ́ tó láyé. Ìnira tẹ́ ẹ bá fi àwọn èèyàn sí àwọn ọmọ yín náà ó jẹ́ tí wọ́n fi jáde láyé. Bẹ́ẹ̀ ni mo sọ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe. Tẹ́ ẹ gbé ẹbọ màdàrú jáde. Tẹ́ ẹ ní babaláwo níyín. Tẹ́ ẹ lóníṣègùn níyín. Tẹ́ ẹ ní kò sí nǹkan kan tẹ́nìkan lè ṣe fún yín. Torí pé ẹ jẹ́ lágbára ayé. Ẹ ní ọ̀tá APC. Ẹ ń du ọ̀run rẹ̀. Ọ̀tá tẹ́ ẹ pèlè APC yẹn nínú fámílì rẹ PDP mọ̀ wá bẹ́ẹ̀ tó jọ̀tá fún APC Labour Party mọ̀ wá bẹ́ẹ̀ Accord mọ̀ wá bẹ́ẹ̀ tí ì ṣe pé APC ló ṣe òun pa ẹran òun ṣépè òun gbẹ́bọ lórí fámílì rẹ ìmí yín ìyàwó yín ṣe ẹ wá sọra yín di ìdàkudà nítorí owó gbogbo owó tẹ́ ẹ gbà inú ìnira lẹ máa fi lò ẹ máa fi wo àìsàn àtẹkùn béèyàn gbẹ́bọ fún mi nítorí tèmi gbogbo bíkíbi tẹ́ bá lọ nítorí tèmi tẹ́mi ológo ẹ máa rí ìjákulẹ̀ tọmọtọmọ ni mo mọ sọ fún yín ẹ ní fi ìdùnnú lo ìgbésí ayé yín mọ́ bẹ́ẹ̀ ni torí pé Sanwó-Olú kọ́ ló wọlé ẹ announce as a governor again kó mọ wá threatening àwọn èèyàn ṣé tán bá ṣe tó da sáwọn èèyàn ní dìbò fún wọn ṣe tó tọ́ náà ó wùwáre Babájídé Sanwó-Olú alákọ olórí bí orí ìgbà Ọlọ́run tínrín bí ọrùn pẹ́pẹ́yẹ ó wọlé nobody vote for you you elect yourself bẹ́ẹ̀ ni you elect yourself ọ̀gá yín pẹ̀lẹ́ o alágbára ayé tí fọwọ́ agbára gbani lójú o ti made a lot of people o ti made èèyàn ìwọ ló ṣe bí ìwọ ló ṣàn o ti sìn wọ́n for the past 25 years ago láti bí 25 years stage yẹn tó ti made owó tó ti lo búlọ́fà nínú ilé ó mọ̀ Ọlọ́run ọba ló ṣe fún ẹ nobody n tó wù ẹ́ ló fẹ́ jẹ o ní private jet tó ń gbé ẹ lọ sẹ́ni tó bá wù ẹ́ n tó bá wù ẹ́ ló fẹ́ ṣe ìrìn àjò tó fẹ́ rìn ní ìgbésí ayé ẹ ibi tó fẹ́ dé o ti débẹ̀ èló lọ fún Ọlọ́run èló lọ́lọ́run gbà lọ́wọ́ ẹ ó sì ń fún ẹ lágbára ó lè fi president jẹ ó lè fi gómìnà jẹ bẹ́ẹ̀ lè bá sá lọ wọ́n á sáwá sọ́dọ̀ ẹ̀ ó ti dán Ọlọ́run ọ̀rẹ́ dì ipò rẹ̀ ju ti gómìnà lọ ṣùgbọ́n ó fẹ́ tó Ọlọ́run ó wá fi ayé sínú hílàhílò ó lè kí Fúlàní lù ẹ̀ àwọn England lò yín àwọn àjòjì lò yín láti fi balẹ̀ ayé àwọn ọmọ ìyá yín jẹ́ bí mo ṣépè fún ẹ kò lè ràn ẹ́ torí ó ti jẹ́ ń tó jẹ́ láyé ó ti mú ń tó mú láyé ṣùgbọ́n rédèdèdè nígbẹ̀yìn ayé òṣùpá rédèdèdè lókù táwọn ọmọ inú wọn fi lò gbèsè ayé wọn kò sí bọ́n ṣe lè lówó tó bí ọmọ inú gún ṣùgbọ́n lójú ayé tiwọn ìgbẹ̀yìn wọn ò ní dáa bẹ́ẹ̀ ni mo sọ tó sì bá ṣépè fún wọn kò sí nǹkan kan n tó bẹ́ẹ̀ jẹ́ ó ti jẹ́ òde ti dàgbà ó ti dàgbò tí ń ṣe tán tó kù ṣùgbọ́n ọ̀rá rẹ̀ kù ní tó bá wà lórí ìdùbúlẹ̀ tó bá máa kú báyìí ọmọ jẹ̀rà rẹ̀ ọmọ jẹ̀rà mọ́lẹ̀ tó fi kú ni lójú ayé ẹ̀jẹ̀ kan bá lára rẹ̀ ọmọ jẹ̀rà mọ́lẹ̀ fi wá sílẹ̀ fi us let us go ìkà nìyí ìkà
ìkà nìyí, kò sí tẹ́ fẹ́ ṣe fèmí because ẹ pa èèyàn ní ọ̀sán gan because of what? ẹ ń jí àpótí ní daylight, ẹ dẹ̀ ń grab ẹ dẹ̀ ń shoot àwọn èèyàn níbi tí wọ́n ti ń vote. Why? ẹ dẹ̀ ń distort ballot paper, wọ́n ń jó ballot paper náà, ẹ dẹ̀ ń gbọ́ tẹ́yìn tí ò bá ti vote fún APC. Ṣé ipò tẹ́ fi lórí ipò ààrẹ tẹ́ ń lọ rèé? Kò dẹ̀ sí ìdájọ́, ó dẹ̀ lọ bẹ́ẹ̀. MC Olúọmọ threatening ní public, ìdájọ́ rẹ̀ ò sì sí torí pé wọ́n lọ́lọ́run àbí máa ló lọ ìgbẹ̀yìn ẹ ò tí ì rí n tí ó gbẹ̀yìn bó sì ti ló ń wé tó kùnú ayé ẹ, ṣùgbọ́n àwọn ọmọ ẹ ò jìyà, àwọn ọmọ ẹ ò jẹ ìyà rẹ̀. Abíọ́lá lágbára jù ẹ lọ, ó lówó jù ẹ lọ, òun lè má lo bú lọ́n fà ṣùgbọ́n padà mú balẹ̀ last year. Ṣàgàrí nǹkan tí ò lágbára sí olówó, ojú ayé rẹ̀ lọ́mọ márùn-ún ìfòsàn lẹ́wùbí tó kú dànù, ilé tó lò ń kọ́ ẹran ló ń sunbẹ̀ ọbí. Àìmọye àwọn alágbára nínú bíbélì nǹkan. Nígbà tí Sọ́ọ̀lù tí Sámúẹ́lì tí Ọlọ́run ń pè é tó ní kò sí tó jọ torí pé ó so ìran fún Sọ́ọ̀lù náà lálágbára, ó ní kò sí tó jọ, ó dẹ̀ ṣe rere díẹ̀ o, òun náà ṣe rere díẹ̀ o, ṣùgbọ́n ìgbẹ̀yìn rẹ̀ ńkọ́ ìkorò ló èlò, ikú ló fi ṣe ìbàjẹ́ torí kò fẹ́ kí ọmọ kékeré dìde. Ọlọ́run pe ọmọdé, ó ní kò ní dìde. Ọlọ́run pe youth, ìwọ ní kò sí tó jọ, pẹ́yìn arúgbó kọlù náà lẹ́fẹ́ wà ń bẹ̀, ẹ̀yin tẹ́ ti wà ń bẹ̀ lẹ́fẹ́ máa rólù wá, ẹni kò sí nǹkan tó jọ. Ìyà dẹ̀ ń jẹ àwọn èèyàn, ẹ̀yin tẹ́ wá ń campaign, mo wá rí yín lénìí lẹ́yìn tẹ́ ń campaign fún wọn, tẹ́ ẹ ṣe campaign mọ̀ dàrú, ẹ wá dé tán ẹ ṣe wá ṣe kinní kan ìyà ń jà àwọn èèyàn ṣẹ́nu ensars lẹ rí torí ń tẹ́ jẹ dòdò, ẹnu yín ò tó dòdò mọ́. Gbogbo ọjà tó ti torí rẹ̀ tó ló ń tà, tó kúnlé rẹ̀ ní gold, tó ló ń tà nínú ilé rẹ̀, tó ló ní tó ṣe campaign fún Sanwó-Olú, tó fi convince àwọn èèyàn torí wọn náà ní followers lórí page ẹ, táwọn èèyàn dẹ̀ follow ẹ, táwọn èèyàn dẹ̀ gbọ́ ohun tó wí, tán support ọ̀rọ̀ rẹ̀. Ìkorò ni wọn náà fi lò gbẹ̀yìn ayé ẹ̀, kò sí bó ṣe lè lówó tó láyé. Ìwọ tó vote fún Sanwó-Olú ni mo sọ, tó pé ìtẹ̀ wá ní sọ pé ìtẹ̀ vote fún, ìwọ tó campaign fún wọn torí àwọn tó vote òkùnkùn mọ̀ kankan lé ti wọn. Party ní èmi ní APC wọ ni wọn mọ̀ túmọ̀ tán mi, wọn mọ̀ túmọ̀ rẹ̀, but ìwọ tó mọ̀ túmọ̀ rẹ̀, ìwọ náà support. Ọ̀run á bi yín léèrè, kò sí bẹ́ẹ̀ ṣe lè pẹ́ tó lẹ́yìn yìí náà máa jìyà gbẹ̀yìn ayé yìí ni torí ẹ̀yin mọ̀ tó ń lọ tẹ́ ẹ lè la àwọn èèyàn lójú. Tó bá ti wá vote fún fine, ẹ dẹ̀ rí tí wọ́n ń pa èèyàn, ẹ rí tí wọ́n ṣèjàmbá. Oníṣìí wọ́n ti announce Babájídé Sanwó-Olú sìn kó wọlé, ṣébi tí wọ́n dín kọ́, wọ́n dìbò àwọn ibì kan, wọ́n dí àwọn ìbò kan, wọ́n dí àwọn ìbò kan. Ṣé gbogbo ibi tí wọ́n ti jó kínní ballot paper, gbogbo GVC yẹn, VGC, gbogbo ibi tí wọ́n ti jó yẹn, tí INEC náà máa sún síwájú, wọ́n máa tún dì, wọ́n tún dì náà, wọ́n dẹ̀ ti announce Babájídé. Why? Ṣé bí INEC ni wọ́n máa tún bẹ̀ yẹn dì ní? Pé gbogbo ibi tí wọ́n ti dìbò yẹn wọ́n máa dì, wọ́n padà dì, wọ́n padà dì. Kí ló wà ń bí? Ẹni yìí sẹ́ndì sí mi. Kí lélẹ̀? Kí lélẹ̀? Ẹni tó ń sẹ́ndì kan sí mi kó má sẹ́ndì kan sí mi mọ́ torí ń tẹ́ ń sẹ́ndì sí mi rí. Kí ni gbogbo tẹ́ ń ṣe? Dẹ̀wò. Bàbá ẹ̀ ń getting crazy. Bàbá ẹ̀ ó ń crazy not me. Orí ẹ̀ burú bí egun tí ń léwèrè. Ẹ bá flag ẹ̀, mo ti sọ ìtẹ́mi ń sọ. Kò lè padà sí mi lẹ́nu. Olórí burúkú ṣe yìí, Sọ̀pọ̀nà ló máa pẹ́ àti bàbá ẹ̀. Bàbá ẹ̀ àti wọ Sọ̀pọ̀nà ló máa pa ẹ́, ó ní kúure tọmọtọmọ. Olórí burúkú bú mi, bó ṣe ń bú mi yẹn máa bú ẹ̀ pé màá dẹ̀ tún ṣe. Ta ni Nàìjíríà? Bí Nàìjíríà bá báàdì kò kan ayé tèmi.
bí Nàìjíríà bá báàdì èmi ìṣẹ̀rùn ògún náà ẹran ògún náà máa ń pa náà nígbà tí mi ìṣẹ̀rùn ògún débi tí wọ́n pa mí bògún. So béèyàn bá ti sòtítọ́ báyìí ní ìsìn olórí burúkú láti Fáṣọlá gbadé ó máa ṣòfò ọmọ Ṣàpọ̀nná ló máa pé ewé jókòó ewé bánjọ ó ní jèrè gbogbo ilé ẹ bó ṣe wá lórí péèjì mi tó wá ń bù mí ayé ẹ máa ṣépè fún yín máa fẹ́ pé báyé yín jẹ́ ni olórí burúkú náà nù lára yín ṣé bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀sì lọ́wọ́ àwọn ní charity so tí ẹ bá ti ní ìdì ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ bá ti ṣe kíní sí àwọn charity wọn bá yín gbé bùkátà yín ẹ bá flag ẹ̀ dànù jẹ́ kó tán flag ẹ̀ tán mo ti sọ tí ń sọ mo ti wí tí ń rí ọ bì kí ló kù lẹ̀ now ẹ bá mi bèrè lọ́wọ́ wọn ẹ̀yin ọ̀dájú ènìyàn tí ń pọn mọ́re balùwẹ̀ ẹni àjírí ẹni tẹ́ ẹ̀ jíkò ẹni tó yẹ pé ẹ̀ ṣe é jíkò ẹni bá jíkò yín gan ọ̀ràn ni ẹ̀ ṣe é jíkò don't you know that ẹ̀ ṣe é jíkò now kí ló dé ẹni bá dúró lórí òtítọ́ ẹ ní pé ogun lẹ́gbẹ̀ẹ́ tí kò sẹ́ni tó gbúdọ̀ sọ̀rọ̀ ẹ wà lẹ́ẹ̀ máa aṣọ lẹ̀ mú ẹ máa ṣọ ká ẹ mú gbá ká ẹ ronú àtúbọ̀tán yín ẹ ronú ọjọ́ àti sùn ẹ ronú gbẹ̀yìn ayé yín ẹ ronú ibi tẹ́ ti ń bọ̀ ẹ ronú ibi tẹ́ ń lọ àwọn èèyàn rẹ́dì láti gbára wọn kúrò nínú wàhálà àti ìdààmú bọ̀tẹ̀ ẹ̀yin ní rárá o ẹ fẹ́ fi wọ́n sínú ìnira bẹ́ẹ̀ ṣe wá ń fi àwọn èèyàn yẹn sínú ìnira ogun ọ̀run máa fi yín sínú ìnira títí láéláé ni torí àwọn ọmọ yìí rẹ́dì láti gbára wọn bá ṣe bá wọn wí tó àwọn ọmọ yẹn gbára wọn ṣùgbọ́n ẹ̀yin ní rárá ẹ máa fi tipátipá ni ẹ wá ẹ̀ lẹ́tara yín kò sẹ́ni tó dìbò fún yín náà kò sẹ́ni tó ṣe owó lẹ fi dìbò ẹ wá sọ PVC àwọn ọmọ ọlọ́mọ ẹ sọ di useless mọ́ wọn lọ́wọ́ ẹ ń jẹ́ kó yé wọn pé PVC yẹn kò wúlò fún wọn ẹ ń jẹ́ kó yé wọn pé PVC tẹ́ mú dání yóò kò wúlò fún yín kí ló dé kódà ẹ jẹ́ ká ronú ọjọ́ àti sùn ẹ jẹ́ ká ronú ìgbẹ̀yìn wa torí nígbà tó bá ṣẹlẹ̀ nígbà tó bá dé ẹ̀yin náà lẹ máa bá ń bẹ̀ kí ló dé náà ẹ dẹ̀ ronú ẹ ronú àtúbọ̀tán o bọ̀tẹ́ ẹ bá wá ní bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ máa ṣe lọ bẹ́ẹ̀ ṣe fẹ́ máa mú lọ nìyẹn ẹ máa mú nìṣó ẹ máa mú lọ nìṣó ẹ̀san ń bọ̀ wọ́n ní ẹ̀san ń bọ̀ wá bó níṣẹ́ kò sí ikú tí ò rọ àgbàdo tèmi lọ́rùn ṣe bẹ́ẹ̀ mi ti wí tèmi èmi ti wí tèmi náà ṣùgbọ́n ẹni rárá wọ́n invite mi síbì kan fún wọ́n ní welcome back ìjìnlẹ̀ so ẹ kújọ́ mẹ́ta sá o sorry o ṣé dáadáa lẹ dé ṣé ń gbọ́ mi ṣá hello ṣé ń gbọ́ mi hello ṣé ń gbọ́ mi ẹ gbọ́ mi ẹ káalẹ́ sà ẹ kújọ́ mẹ́ta but mo ti unmute bí báyìí bóyá kí n dẹ̀ jáde kí n padà wọlé mo ti unmute ẹ jẹ́ kí n jáde kí n padà wọlé sorry. Now ó ṣeéṣe kó yẹ pé wọ́n máa bẹ̀rẹ̀ ìjìnlẹ̀ nìyẹn tí mo máa bá wọn ní kí n bá wọn stream ẹ̀ so wọ́n ní wọ́n fẹ́ welcome wọn padà wá sí live so ní tí lọ because mi ní fẹ́ kẹ́yìn tẹ̀ wá bí kẹ́ kọjá lọ so already wọ́n ti ń wà ń bẹ̀ but mi rò báwọn èèyàn wọ́n ti ń dé but ìjìnlẹ̀ ni mo ń kí ní live fún sí but wọ́n gbọ́ mi táwọn èèyàn bá ti dé mo máa tún wọn join padà because màá tún kinní yẹn wọ̀ mo mi mọ̀ bóyá torí pé mo dẹ̀ wà ní live fún bíbá ẹni but time tí wọ́n dá náà wọ́n ní is 8 o'clock in Nigerian time ó sì kù bí 6 minutes kó tó di pé wọ́n á jọ yín ẹ jẹ́ ká máa bẹ́ẹ̀ tó tiwa lọ now gbogbo ìwà tí ẹ̀dá bá wù nílé ayé ló máa jìyà rẹ̀ ìwọ tán bá fún lówó pé kó mọ ba lé ayé ènìyàn jẹ́
tí wọ́n ní ìjọba ò dáa, ìjọba ò síyàn, ọ̀tí wọ́n náà wà níbi tó ti ń gbọ́ eku ròfẹ́yẹ, tó ti ń gbé ọmọnìkejì wálẹ̀, tí wọ́n rojọ́ ọmọnìkejì fún ẹ tó dẹ̀ níwádìí tí wọ́n náà máa ṣèdájọ́, apààyàn ni wọ́n náà. Ó mọ̀ pé ẹnu gan pààyàn ju ìka lọ. Ẹni tó ṣèkà fún yàn tí wọ́n dẹ̀ mọ̀ pé òun ló ṣèkà tí wọ́n wá fọwọ́ ra lórí, ìwọ náà ti di ìka, ìka yín ti di méjì. Ìka ni wọ́n náà, oníkálùkù ló máa jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀, kò sí bó ṣe lè ṣe tó. No, you are not. No, mo mọ̀ lọ́dọ̀ mi nínú Zoom meeting kan tí mo wọ̀ ń sìn ni, ìjìnlẹ̀ ló ń sọ̀rọ̀ pé mo mú mi ìgbọ́ bọ̀ tèmi gbọ́, mo máa padà tún wọn join. Now, so ẹ ronú yín dáadáa, ẹ̀yin fúnra yín lẹ fọwọ́ ara yín, mo mọ̀ pé ẹ̀yin kọ́ lẹ dìbò fún wọn o, àwọn náà fira wọn sí yín lórí. Ṣùgbọ́n tó wá lè ṣe ni pé tó bá ti rí anytime tó wọ́n bá protest, tó bá ti jẹ́ lórí revolution or protest lé lórí, wọ́n bá ní Yorùbá nation, má bá wọn jáde, mo ní sọ fún ẹ mọ́ jáde lórí Yorùbá nation. Bómìnira bá jáde, tán bá ti pọ̀, tí gbogbo wọn jáde pọ̀. Ṣùgbọ́n pé àwọn kan sọ fún ẹ pé Yorùbá nation lásán láwọn tó tọ̀dọ̀ àwọn bàbá, tó bá jáde tán bá ṣe ní jàǹbá, wàhálà mi ní bá yín dá sí. So táwọn oní revolution bá jáde, lẹ́yìn tẹ́ wà nínú tẹ́ ń lẹ́ ń ṣe òmìnira, yálẹ̀ ẹ̀yin tẹ́ lẹ́ ń ṣe Yorùbá nation, yálẹ̀ ẹ̀yin tẹ́ sọ pé ẹ̀ ń ṣe wọ́ Nàìjíríà, tẹ́ ẹ fẹ́ jáde fún revolution, ẹ jáde. Ìwọ màmá ọlọ́jà, ẹ jáde. Ìwọ bàbá ọlọ́jà, ẹ jáde. Ẹ̀yin onílé, ọlọ́nà, olóko, ọkùnrin, obìnrin, arúgbó, bẹ́ẹ̀ ṣe dìbò, tẹ́ ẹ fọ́ọ̀tì wọn out yẹn náà ní kẹ́ ẹ jáde. Ẹ má bẹ̀rù pé wọ́n pa yín. Yíbò bẹ́ẹ̀ ṣe ń wo yẹn wọn bẹ̀rù kú. Bẹ́ẹ̀ ni ẹ rí bí ó ṣe ń pa wọ́n tó láti bí 50 years mẹ́mà náà ti ń ṣe kíní òmìnira, wọn ò mà stop, wọn ò mà ti stop. Biafra, ogbógun Biafra ti náà wọ́n mọ̀ sí ń pa wọ́n, ẹ̀mọ́yé tán ti pa wọ́n nígbà láàrin 2020 yẹn, àwọn ọmọ wọn tó jẹ́ Eastern Network wọn, sáwọn ọmọ yẹn ti torí ẹ̀ bẹ̀rù, wọn ò mà stop. Kánú mọ̀ sí wà níbi tó wà, wọn mà tí free man yẹn. Ṣùgbọ́n ẹ̀yin Yorùbá lẹ̀ ń bẹ̀rù, mélòó náà ti pa láàrin yín. Tí n bá kà yín, bóyá wọn tí ìbọn bá lẹ́kọ̀ọ́ ọmọ kan, torí ọmọ Jùmọ̀kẹ́ tí wọ́n fìbọn pa kì í ṣe pé òun jẹ́ Yorùbá, ìbọn straight bullet bá nínú ilé Ìgbòho, èèyàn méjì kú ń bẹ̀. Àwọn tí ìbọn bá wọn ṣe Yorùbá nation, bọ̀ torí pé wọ́n lọ bá lídà yín lé, wọ́n pa èèyàn méjì kásárì nítorí Yorùbá, wọ́n pa èèyàn méjì sínú ilé Ìgbòho náà, wọ́n pa ọmọ kan náà lẹ́kọ̀ọ́, àwọn kan náà l'accident ńgbà yẹn bíi méjì kaná kú, àwọn tán síìkì tí wọ́n kú, a lè sọ pé àwọn kú fún, a lè sọ pé Yorùbá nation náà kú fún, àwọn tí wọ́n fìbọn pa ni mò ń sọ, tán fìbọn pa, abákà yẹn ò tó márùn, wọ márùn gan sẹ, so lè wọ bí márùn gan débi tẹ́ máa wọ mẹ́fà. So àwọn Biafra ẹ̀mọye tán ti pa nú àwọn ọmọ wọ́rí ọ̀hún, ẹ̀mọye tán padà nù, wọn ti torí ẹ̀bẹ̀rù kú, ẹ̀yin lọlẹ̀. Fúlàní tán bá fẹ́ jà wọn ìbẹ̀rù kú, Haúsá ò kì í bẹ̀rù kú, bógun bá ti dé ó dé ni, bógun bá dọ́dọ̀ yíbò dé ni, bọ̀tọ̀ yín ọ̀lẹ ni yín, ẹ̀yin lẹ̀ wá ń fẹnu ṣe jàkàjàkà jókòó síta, tẹ́ ẹ̀ jókòó yín jẹ́, kẹ́ ẹ gbẹ́nu yín dákẹ́, ẹ̀yin lẹ́ máa àtáàkì yẹn. Ìwọ lọ wà mí kan ti ń ba ayé èèyàn jẹ́, sínú rẹ̀ ó máa dùn, ó mọ̀ pé tó bá ba ayé ọmọ nìkejì gbé, wọ́n á ba ayé ẹ̀ jẹ́. Múra sọ́ra rẹ̀, dẹ́ẹ̀dẹ́ mi làhọ́, dẹ́ẹ̀dẹ́ mi làhọ́, dẹ́ẹ̀dẹ́ mi làhọ́, ó ti ń tójú súsú. Bẹ́ẹ̀ ni wọ́n ní tó bá dójú súsú fùrù àlà, fùrọ̀ ti là, ṣùgbọ́n wọ́n tún wá bá yín dí fùrọ̀ yín pa. Wá mọ̀ pọ́ náà míì ní ó yẹ kẹ́ ẹ gbà. Wọ́n ti wà lórí ipò agbára ń sìn, à ń retí rí nǹkan tí ó máa ṣẹlẹ̀ láìpẹ́. Ṣebí ti Buhari lẹ ní tàdítàdí ni òmọjó, rí tí ó ṣẹlẹ̀ nígbà tiwọn. Ṣé bẹ́ẹ̀ láwọn ni wọ́n bá yín ṣe, Jagaban ni ó bá yín ṣe. Ṣùgbọ́n kò wọ́n expect ẹ̀yin àáfàá tẹ́ wà lórí social media tẹ́ campaign. Mo ń retí gbogbo yín torí mo ti kọ orúkọ yín lẹ̀. Bẹ́ẹ̀ lẹ́yìn pásítọ̀ náà tẹ́ ní àwọn nìkan dìbò fún. Ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ tiẹ̀ ní wọn fẹ́ Tinubu, agbọ́n yẹn. Ọ̀pọ̀lọpọ̀ náà sọ pé Tinubu nàtẹ̀yìn tẹ́ mú chọ́ọ̀chì. Ẹ̀yin oní campaign torí gbà tó bá máa kú díẹ̀ ní ìṣiṣẹ́ bẹ́ẹ̀ rówó. Ẹgbọ́n nìsan náà tún ti fi Emefiele, ó lóun ti increase owó yín sí 18%. Bẹ́ẹ̀ ni ó tún ti increase owó yín báyìí ní ó tún ti increase ó tún ti increase owó yín, percentage yín ó tún ti increase sókè. Tí ì rí nǹkan kan, ìmí yín gbà tẹ́ ẹ̀ bá ro oúnjẹ jẹ́ ńgbà tó bá dé stage kan, máa jẹran ara yín ni, torí ní tí wọ́n ń bá yín lọ ó ti tán, àbáńgbó ti tán fọ́ta yín ni. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n tẹ́ ẹ bẹ́ẹ̀ ti ṣe ní sínú yín dùn, ìwọ ń bá wọn búyàn, ìwọ ń bá wọn ṣépè, ọ̀ ń bá wọn pèèyàn kan láṣẹ́wó torí pé ẹni tó ń jà fún ẹ. Ìyábọ̀ Òjó tẹ́ ń bú sára yín ni, ọmọ rẹ̀ ò sí ní Nàìjíríà. Àwọn ọmọ rẹ̀ méjèèjì tó tréènì fúnra rẹ̀ nígbà tí ò sí bàbá fúnra rẹ̀ ló tréènì àwọn ọmọ ẹ̀,
kò sí kankan nínú àwọn ọmọ ẹ̀ ní Nàìjíríà. Ìyábọ̀ Òjó ò lè tòṣì kò dẹ̀ lè jìyà mọ́. Tó bá bùkárà nílùú amọ́pálí àgbà ìlú òyìnbó lọ á sì máa rí benefit kọ̀ọ̀kan gbà náà ló bá kúrò. Ṣùgbọ́n ìwọ nìyẹn ò jẹ́ ò ń pè láṣẹ́wó ò ń pè lólórun torí pé kò fóòtì fẹ́ni tó fẹ́. Macaroni ò lè jìyà mọ́ torí iye tó make lórí YouTube Facebook ẹ̀ ó ní iye tó jẹ́. Ó lè relocate kó mi kó ló fẹ́ gbà lóyìnbó lọ kó dẹ̀ tún máa lọ make owó ẹ̀ lọ. Ìwọ nìyẹn ò jẹ́ ṣe bóun lọ dàlẹ̀ ọmọ Yorùbá. Ẹni tí ò bá ti ṣe tiyín báwọn lọ dàlẹ̀. Ẹni tí ò bá ti ṣe ń tẹ́ fẹ́ lọ dàlẹ̀ lọ́dọ̀ tiyín ẹ̀yin lọ dàlẹ̀ torí àwọn òkì ṣọ̀dàlẹ̀. Èmi tẹ́ni ọmọ ọlọ́gbọ́n gbà tí n ti support yín wọ́n ní Fúlàní ni wọ́n lóyún ìgbà tó tẹ̀ ìdè nílé ọmọ Yíbò ni mí lémi tó ẹ pọ̀ gbọ́ èdè ẹnu mi pókó ni mí ọlọ́mọ oko ọní Fúlàní ni mí Yíbò ni ìyá rẹ̀ Benin bó mo ti jẹ́ Benin Ẹdó kọ̀ Ẹdó ni wọn ò tán máa ń yí wọn ò bó bá pé mo wá láti Ọ̀rẹ́ tó ẹ pọ̀ ọmọ Ọ̀rẹ́ ni mí mo lè ní bóyá àwọn Yíbò tó wà ní sáìdì ibẹ̀ yẹn bóyá wọ́n ti rún yà mí wá láti bẹ̀ ó dẹ̀ lè kà mí mọ́ Fúlàní torí mi wá láti Ìlọrin mi wá láti Jẹ́bà mi wá láti Kogi kódà mi ò sí lókè Ògùn débi tí màá sí nílùú bá mi ò tiẹ̀ gbé omi sọmọ Ọ̀yọ́ so ó jìnnà réré mi ò Fúlàní ẹ̀jẹ̀ Yíbò sínú ara mi ṣùgbọ́n torí wípé ọkàn tèmi ọkàn mi máa ń dá mi lẹ́jọ́ tí n bá ṣèkà ọkàn mi ẹ̀rí ọkàn máa ń jẹ́ mi mo gbúdọ̀ dá ẹjọ́ rẹ̀ torí pé mo dá ẹjọ́ rẹ̀ ni mo fi jọ́ ọ̀dàlẹ̀ Yorùbá torí pé mi ò bá yín support Sanwó-Olú ẹ máa ní Yorùbá ti máa ń ṣe àrán jù Yorùbá ti máa rán rójú bàbá gbàgbé ọ̀rọ̀ àná sáwọn gbàgbé ọ̀rọ̀ àná náà fìbọn pa yín sáwọn gbàgbé ọ̀rọ̀ àná náà fikú pa yín wọn gbàgbé ọ̀rọ̀ àná náà ṣe ń ṣe ìyà fún yín ohun tó fi mọ̀ pé ó yẹ kó ronú ẹ lásìkò yìí nìyẹn tó fi yẹ kó mọ̀ wípé àsìkò tó wà yí àsìkò tó gbọ́dọ̀ ronú kó ronú rẹ wò wípé kí ló ń bọ̀ next kí ni next ohun tó ń bọ̀ ńlẹ̀ àwọn kìrìsìtẹ́nì àwọn pásítọ̀ yẹn máa ní ẹ mówó dá mẹ́wàá wá àwọn àáfàá náà máa ní ẹ mú nǹkan wá bẹ́ẹ̀ lọ́wọ́ oníṣẹ̀ṣe náà jẹ́ kí wọ́n á sọ kinní kan fún sáwọn tí wọ́n ní kó lọ campaign fún wọn tí wọ́n gbẹ́bọ jáde lọ́sàn-án gan lóòrọ̀ kùtùkùtù láàárọ̀ kùtù lọ́sàn-án gan tó ń gbẹ́bọ kiri sáwọn yẹn lẹ máa lọ fẹ́ fún kan àbáwọn pásítọ̀ tó support wọn táwọn náà jọ ń ṣe pé bẹ́ẹ̀ ni Sanwó-Olú ni tó wá sọ̀rọ̀ gígùn báyìí tó wá kágbádá nílẹ̀ tó wá rí náà wẹ̀rẹ̀ bí ẹ̀pà àgbò nínú aṣọ tó wọ̀ Olúwa ti ṣe Èdùmàrè sólúwa ló ṣe Sanwó-Olú múra sí orí ipò tó olóò fi tipátipá gbà tó fèrú gbàbùkún má kúrò ń bẹ̀ mọ́ lẹ́yìn ọdún 4 yìí tó gan síbẹ̀ kò jù síbẹ̀ ṣùgbọ́n títí tó fi jáde láyé bí ọmọ inú gún ni wàá fi jẹ́ ó ti gbàgbé bàbá yín ní ọmọ ọ̀la bàbá yín ọmọ ọ̀la ó mọ ọmọ ọ̀la Bísí Àkàndé ṣe bó ti ṣe gómìnà rẹ̀ ó ṣe gómìnà lọ́sùn ìgbà tó náà parí ńkọ́ tó parí tẹ́nà rẹ̀ sórúkọ rẹ̀ jáde mọ́ àgbórúkọ wọn mọ́ Oyinlọlá orúkọ wọn òwúrọ̀ náà ti ṣe wọ́n ṣe lẹ́kọ̀ọ́ wọ́n tún ṣe lọ́sùn orúkọ wọn ti ṣe kò sí nǹkan kan mọ́ orúkọ wọn ò gré Arẹ́gbẹ́mugbó nítorí pé ó tún wà nílé ìgbìmọ̀ yín ni ó sì wà ní àwọn kinní yín lẹ̀ sì fi ń gbórúkọ wọn òun náà ṣe gómìnà ṣùgbọ́n àwọn gómìnà náà yín dà orúkọ wọn ti tán kò sí nǹkan kan mọ́ bọ́n ṣe ní property táwọn náà ń ṣe kò sí nǹkan kan mọ́ àwọn gómìnà yóò ti gbà kan dà wọ́n ti fi kú fèbà jẹ àwọn tó ti jẹ lógùn state sí àwọn amósù náà ṣe ń gbórúkọ wọn tí bá ṣe gbẹ election lórúkọ wọn ṣe tó ń jáde eléyìí tó lóun mú wáìnì tó lọ ṣe operation lọ́rùn tí ò lè ṣe nílùú rẹ̀ tó sorí pọn dandan tó ṣẹnu gbọrọ bí ẹnu pẹ́pẹ́yẹ tó ṣẹ̀kẹ́ bí oyún mùsù kí ni orúkọ rẹ̀ náà tó títò Èkìtì state Fáyọ̀ṣe inú ẹ̀ náà dùn ó ṣe campaign mọ̀dàrú ó ṣe campaign ó káwọn ọmọ tiẹ̀ lọ sílùú òyìnbó ó ṣe campaign mọ̀dàrú kò sórílẹ̀-èdè tí àwọn ọmọ tiyín lè wà lọ ọmọ yín náà máa rí olùdènà wọ́n máa rí olùdènà níbi ìṣerere wọn kán fẹ́ gba contract lọ́wọ́ wọn á rí ìdènà ọ̀run ajé kan rí olùdènà wọ́n máa rólùdènà láyé wọn àti lọ́run wọn ẹ má máa ṣèkà mọ́ torí kẹ́ máa fi politics ṣe nǹkan ẹ yé ṣèkà ẹ yé ṣe bí ẹ yé hùwà ìbàjẹ́ ẹ yé hùwà burúkú ìwà burúkú yìí ti pọ̀ jù ìwà yìí ò dáa ó dẹ̀ ipá aago 9 ti lù jẹ́ kí n tún lọ́ǹchì kí n lè gbé wọn wọlé tẹ́ bá fẹ́ kọ̀ mí wọlé àǹfààní wà láti kọ̀ o ẹ wá kọ̀ ẹ pè +4474 6669491 ẹ má ti lọ o ìjìnlẹ̀ máa kọ̀ sí ń bọ̀ ní orí live so ẹ jẹ́ ká gbé wọn wọlé but mi ti fẹ́ gbé wọn wá sójú screen ní tí mi ti fẹ́ gbé wọn wá sí screen so ẹ jẹ́ kí n join ẹ jẹ́ kí n wò bóyá wọ́n ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ n launch ẹ máa pè mí wọlé tẹ́ bá ti fẹ́ pé àǹfààní wà o +4474669491 nọ́mbà tẹ́ máa pè mí sí nìyẹn àwọn àgbà òfò sẹ́mílẹ́sọ̀
ẹ mọ́ bínú mi ìwo kọ́mẹ́ǹtì o ní ìwo kọ́mẹ́ǹtì látàrọ tèmi ti rojọ́ lọ àbáyọ̀mí ẹnu ẹbí ẹnu asim kí ló wá ṣe orí mi wò lélẹ̀ ẹ gbà mí okay ẹ jẹ́ n tún wọlé. Launch join okay ẹ jẹ́ n wọlé padà ẹ jẹ́ n wọlé padà ọmọ ológo má bínú ẹ jẹ́ kí n check ẹ̀ bóyá wọ́n ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ n join wọn padà hello 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 9 p.m. okay 9 p.m. ni okay ṣé 9 p.m. ni mo ṣe bọ́ ní 8 p.m. Nigerian time hello ṣé ń gbọ́ mi mo ṣe bọ́ ní 9 p.m. ni mo tún rí yìí 9 ti lù ṣebí 8 p.m. ní ṣé ń gbọ́ mi ni mo ń sọ̀rọ̀ o sọ mi jáde okay ẹ ń gbọ́ mi ìjìnlẹ̀ láwọn ò gbọ́ mi ni mo ti wọlé tẹ́lẹ̀ wọ́n láwọn ò gbọ́ mi